ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الصادق لوعد الأمين رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد ابن عبد الله وعلى آله وصحابته أجمعين فأحينا اللهم على سنته وأمتنا على ملته واحشرنا في زمرته مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ثم أما بعد فيا إخوتي في الله إخوة الأفاضل والأخوات الفاضلات السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run ọba Allah Ọlọ́run tí ó ní wá ọba gbogbogbà ọba aláṣẹ lérí gbogbo àwọn ẹ̀dá tó dá Ọlọ́run yìí ọ̀nà ọpẹ́ wa lọ́dọ̀ rẹ̀ pọ̀ pípọ̀ iná lọ́ba tí ń dá wa sí tí ń rè wá sí tí ń tọ́jú wa Ọlọ́run yìí náà ni ọba tí ó ní ká wà láwùjọ àlàyé ó tún wá ní kí a máa bẹ láwùjọ ẹlẹ́sìn Islam gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ẹ̀dá bá máa núrò yóò máa pé oore ni Ọlọ́run fi ṣe fún wa a fi láǹfààní àti tún àwọn tó ti bàjẹ́ ṣe inú ètò wa a sì lè bá jìnnà sí gbogbo ibi tí a bá kù sí lẹ́ṣẹ̀ ìdí eléyìí Ọlọ́run náà lọ́ba tí ó ṣe wá kù fi di ọjọ́ òní ńgbà tí à ń retí oṣù Ọ̀wọ̀ tá ń wo wájú wẹ̀yìn tá a sì ń ṣàdúrà pẹ̀lú bẹ̀rù sáàsì máa bẹ láwùjọ àlàyé fìdígbà tóṣù náà ó de owó àwọ̀ Ọlọ́run oníkóṣù náà ó dé bá pẹ̀lú ìdùnnú àtayọ̀ àtàláfíà la fi ń bá bọ̀ wá díẹ̀ la fi dé ibi tá a dé yìí Ọlọ́run jọ̀ọ́ jàre àfi agbára rẹ̀ àfi bẹ̀ẹ́ àfi àìpé méjì rẹ̀ àfi bẹ̀ ọ́ káwá kún ẹni tí a rí àwọ̀ ọdún yìí bá délẹ̀ kó sì ka ẹ̀mí wa kún ẹ̀mí tí ó ṣọdún bá a bá wá ṣe tọdún yìí má ṣe lọ́kàn yòókù fún wa láàrin díjúlájú àrápọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó lè dá má fi adára tí ó pa á lẹ́kún sì má fi adára tí ó dá bẹ́ẹ̀ láwá tọ́ra lékún kẹrẹ àti gẹ̀rẹ fún olólùfẹ́ rẹ̀ òjíṣẹ́ rẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi wá kárí gbogbo àwọn aráalé ànábì
láì gbàgbé àti tọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn sàábé lápapọ̀ wọn lọ́kùnrin wọn lóbìnrin wọn láwọn wọn ni tí wọ́n ṣe wàhálà pípọ̀ lójú ọ̀nà ìsìlámù yìí ọlọ́njọ́ jàre máṣe bá yá fi wọn ṣàmójúkó náà àṣìṣe wọn bá yọ́nú sí wọn bá wa kẹ́ wọn àwa náà tó wá sẹ́kù dòní máṣe wa kò fún yà jẹ ó kẹ́ àwa náà ní ìkẹta yé bó tún wáwò kẹwa tó láyé ọlọ́mọjọ́ dìtì kálkìámà lọ́wọ́ ọlọ́lá ìlà akíbú ẹ̀wọ̀n ya lọ́kùnrin àti lóbìnrin akúṣẹ́ ládá ọlọ́run ọba yóò dúró ti wá o ọlọ́lá ilaha illallah ní báyìí èmi tí ọlọ́run ní kí aláǹfààní àti mọ rí náà ni ọmọ ẹ̀yà ines Islam tá a mọ̀ wá ní apèpè sójú ọ̀nà ọlọ́run orúkọ tèmi a máa jẹ́ Ayoub Abdulkadir pẹ̀lú ọlọ́run ní kí aláǹfààní àti túnpàdé gbòógì kan náà àwọn afáwa dáadáa tí ọlọ́run ní kí wọ́n jẹ́ olólùfẹ́ ọlọ́run tí wọ́n sì fẹ́ràn ànábì dáadáa tára wọ́n sì balẹ̀ pẹ̀lú tó yẹ pé ọlọ́run ní kí ó jẹ́ ìsìlámù yìí náà ní ká máa bá bọ̀ wá iná ni ọmọ ẹ̀yà wa àdáyín afáàmì àgbà bàbá wa imam tí mo fi tí ọwọ́ dárúkọ wọn bàbá wa alhaji Taofic Adechi ọlọ́run jẹ́ kí arí bàbá pẹ́ bàbá ẹ̀ mọ́ wọlé ẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ káàbọ̀ wá sí ìdíṣẹ́ ọlọ́run ṣíṣe ọlọ́run okùn àdúrà yóò gbà. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah sallallahu alaihi wasallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí àfáàmì àgbà ẹni ọlá bí wọ́n ti ṣe ìtìsíwájú nínú àlàyé tí wọ́n ṣe níbi àdúrà tí wọ́n ṣe àti níbi ọpẹ́ èmi náà mo ṣe bẹ́ẹ̀ kí ọlọ́run kó dákun ọlọ́run kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa. Àmín ya Rabb. Pàtàkì jùlọ èyí tí fi kún un bẹ̀ ni pé àwọn tí wọ́n ní ojúlé iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni láwọn tí wọ́n gbé kalẹ̀ ọlọ́run kó dákun ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Àmín ya Rabb. ọlọ́run bá wa ṣàlékún ọlá wọn ọlọ́run kó ṣàlékún iye àti àpọ́nlé wọn. Àmín ya Rabb. àrísìkí wọn ọlọ́run jẹ́ ó máa fẹ̀ sí i. Àmín. ọlọ́run má jẹ́ ó dínkù láyéláyé. Àmín. ọlá àti tóbi ọlọ́run ọlá àjẹ́ kan oṣù ọlọ́run àwa àmọye wọn tán ṣùgbọ́n ọlọ́run mọ̀ wọ́n lẹ́ni tí ń náwó lẹ́ni tí ń nọ̀rọ̀ dáadáa lẹ́ni tí ń létò tí fi ń wà dáadáa ọlọ́run bá àdúrà tẹnu kọ̀ọ̀kan yín o àjọ láṣẹ pẹ́ndì iṣẹ́ yìí àwọn tọrọ fún bàbá wọn tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ tí wọ́n ti lọ wọn ò sí láyé mọ́ àti gbogbo àwọn ìyá tí wọ́n jọ lọ gbangba ní bàbá wa Seifu dín àríkọ́ṣe súpà sẹ́mi sí pé àbí àtọrọ fún wọn lọ́njẹ́ kí a mọ̀ dá fún wọn torí pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ èyí tí a ń ṣe yìí tá à ń rí ṣe yìí náà látara nǹkan tọ́lọ́hun fi rán wọn tí wọ́n ṣe náà làwọn àwọn ọmọ jogún lọ́dọ̀ wọn ẹ̀rí kọ́lọ́n kó dákun àwọn bàbá yìí ọlọ́njọ́ náà dá fún wọn jáde lọ ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yááfin wọn àti gbogbo wọn tẹ́jọ́ ló gbà àti gbogbo àwọn àfa tí wọ́n jọ ló gbà ń gbà náà inú wọn náà ni àwọn àfa àwọn bàbá tí wọ́n jẹ́ káwa náà dá tatamọ̀ lẹ́ni bàbá wa Shitu Thani ní Ìsàkété bàbá dáadáa ọlọ́run kó dákun ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yááfin wọn bá wa fi wọn sínú aljanna onídẹ̀ra àti bàbá wa al-Khalifa ọlọ́run kó dákun ọlọ́run bá foríjì wọn ọlọ́run jọ̀rọ̀ wọn dá fún wọn jayé lọ wá ní gbàgbé bàbá wa dáadáa tìbí tí wọ́n jọ lò gbangba ní bàbá wa Imam Taofic Abdulkadir Dusumu Imam Sakete ti jẹ́rin àbí tọ́ ọlọ́run kó dákun àbíjẹ̀ta kọ́lọ́run dákun ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yááfin wọn ọlọ́run jẹ́ kí àwọn dá fún wọn jayé lọ ọlọ́run tóbi ọlọ́run ọlọ́run kan sọ ọlọ́run látara bẹ́ẹ̀ wá kí bàbá wa Dr. Abdulrahim Shitu Thani akí wọn afa ó tó ká kí wọn torí pé wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ pọ̀ lẹ́nu ọwọ́ wọn lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ pọ̀ lẹ́nu ọwọ́ wọn ṣùgbọ́n ọlọ́run bù wọ́n ńlá káyè tí wọ́n fi ń rí gbogbo àwọn kìíní ìyànjú torí ọ̀tọ̀ ń kéwò ọ̀tọ̀ ńlá káyè o tí a fi ń tó tí a fi máa ń tó ẹlòmíà nímọ̀ bí nǹkan mi àmọ́ làkáyè ò ní sí àbá tí ń tẹ́ fi máa ń pé làkáyè ò sí ni pé tẹ́ bá ti rétò nú ọ̀rọ̀ rẹ̀ ó ti dàrú náà lónìí àwọn bàbá yìí àwọn dòkítọ́rù yìí ọlọ́run kí wọn púpọ̀ jù ọlọ́run fi làkáyè fi pọ́n wọn lé ó sì fi gbé wọn ga làkáyè náà ò ní bàjẹ́ làkáyè náà ò ní dàrú ilé wọn ò sì ní dàrú àánú ọlọ́run bẹ pẹ̀lú wọn ọlọ́túbi ọlọ́run ọlọ́àjẹ́ kan sọ ọlọ́run èyí tó wá jẹ́ àkànṣe àdúrà tí wọ́n á ṣe jù fún wọn òun ni pé ìfẹ́ tí ń bẹ láàrin wọn àti àwọn èèyàn wa tí wọ́n ń ṣiṣẹ́ yìí ọlọ́run má jẹ́ fẹ́ náà bàjẹ́ láíláí ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí àárín wọn ọlọ́run má jẹ́ ó dàrú látúbi ọlọ́run ọlọ́àjẹ́ kan sọ ọlọ́run wala hawla wala quwwata illa billahi àwọn lè bẹ̀rẹ̀ nǹkan kan bí ilé ni láì ní rántí ààrẹ wa
ààrẹ wa ń jẹ́ mọ́ wọn náà ni àwọn pòfẹ́sọ̀ wa gbà Masha Allah ọlọ́run ló fi wọ́n hàn ọlọ́run ló tọ́ ayé náà bẹ́ẹ̀ bàbá wa pòfẹ́sọ̀ wa Abdulhamid Shitu Thani Alawo akí àwọn náà ọlọ́run jẹ́ mi ọlá wọn gùn wọn bá dúró tí wọn ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ jẹ́ àrí wọn jìnnà dáadáa wọn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ìwà ní lọ láì rántí àfa tèmi náà pàápàá bàbá wa Cheikh wa Abdulmuin Abdulqadir bàbá dáadáa Taofic ọlọ́run kó dákun ọlọ́run bá àṣàlékún àlàáfíà àtẹ̀mí gùngùn oríire wọn ọlọ́dà kò jẹ́ ọmọ pọ̀ sí la ilaha illallah aláàtúbí ọlọ́run aláàjẹkùn ṣù ọlọ́run la hawla wala quwwata illa billah wọ́n kí gbogbo àwọn tí wọ́n lè ṣe yìí lọ́kùnrin wọn àti lóbìnrin wọn àwọn ni wọ́n wà lẹ́yìn kí lọ́hùn láàfin rí ọ̀rọ̀ gbé jáde síta àwọn ni wọ́n bá wa ṣe gbogbo ètò yìí ọlọ́run ò ní fa burú mú yín o ní ma burú láyéláyé inú yóò máa dùn sí ni ayọ̀ yóò máa pọ̀ sí ni ilé yóò rojú ọ̀nà yóò rojú ọ̀nà agbára ọlọ́run oore tayetal kiyama ọlọ́run bá fi san yín la ilaha illallah mo wá tara bẹ́ẹ̀ kí gbogbo àwọn olólùfẹ́ Sunna TV ní gbogbo ibikíbi tí wọ́n ń bẹ níbẹ̀ náà ń bẹ ní lókèrè ní o tí wọ́n nífẹ̀ẹ́ sí Sunna TV 24 sáà 24 wọ́n ṣe ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ jù òun náà ni wọ́n fi ń ṣe tẹ́rẹ́bíyà lé wọn ni wọ́n fi ń ṣe education lé wọn fáwọn ọmọ wọn àti fáwọn ìyàwó àti fáwọn ọkọ afa mo kí àwọn tí wọ́n dún ní mọ́ tí wọ́n afa lọ́pọ̀lọpọ̀ wà ẹlòmíì àkànpè mi pé emission mo gbọ́tọ́ lọ́wọ́ báyìí ọlọ́run sì ní kọ́ yanjú problem báyìí nínú ẹbí tó wallahi bismillah ọkùnrin kan pè mí obìnrin tiẹ̀ ni wọ́n ní ó ní sáàdì wallahi òun gbọ́ ìmìsíọ̀ yìí tán lọ́wọ́ báyìí ó sì yọjú problem kan fún òun nínú ilé tóun bẹ́ẹ̀ láàrin òun àti ọkọ tóun òun mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn sì nífẹ̀ẹ́ láti máa gbọ́ Sunna TV atọ́rọ fúrú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run kó dákun ọlọ́run bá a dútẹ́ kọ̀ọ̀kan yìí o ọlágbára ọlọ́run ojúlé iṣẹ́ náà kò ní bàjẹ́ ọlátóbi ọlọ́run ọlájẹ́ kan ṣùgbọ́n yín tẹ́ ń gbọ́ wa náà ọlọ́run bá a dúró tì àránṣẹ́ ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run bá a mú bá yín ájọ láti pẹ́lẹ́nu ẹ̀ ọlágbára ọlọ́run ọlájẹ́ kan ṣù ọlọ́run la hawla wala quwwata illa billahi mo rò pé bí tí adé yìí náà ó ti ńlá pẹ̀lú bí àsìkò ihun tí amúwá ẹ̀yin náà lẹ́lábọ̀ wà lọ́gbọ̀n láàmà tẹ̀síwájú lórí programu wa ní díẹ̀díẹ̀ kọ́lọ̀njárí pé tafaddalu mashkurina ma'jurin. ẹ ṣeun adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a kí àwọn afáwà àgbà tí ọlọ́run ní kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wa ohun tẹ́mú gbọ́n wà látọ̀dọ̀ ọlọ́run bá fi lé lórí la hawla wala quwwata illa billah. ǹjẹ́ ní báyìí gbogbo ẹ̀yàn mùsùlùmí nílé ètò wata mú wá sí tí ìgbò ara lónìí náà ni ọ̀rọ̀ nípa ìntí àwọn Lárúbáwá ń pè ní al-i'tikaf bá a bá fẹ́ mú ìtumọ̀ i'tikaf ní wá òun náà ni ìyẹra kó lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀dá ọlọ́run kí àwọn lọ dá dúró láàrin òun àtọlọ́run nìkan ẹ̀rí àwọn àfáà mú àwọn ìtumọ̀ wá rẹpẹtẹ lérí ẹ̀ àfáà àkọ́kọ́ jẹ́ kó yọ pé al-i'tikaf ìntà lè pè bẹ́ẹ̀ iná ni himayatul qalbi ìdáàbòbò ẹ̀mí ẹni min jara'iri fudulil kalam èèyàn máa dáàbòbò ẹ̀mí ẹ̀ nípa àwọn àsọjù ọ̀rọ̀ àlékún ọ̀rọ̀ tí ó bá jọ mu tí ó bá làákàyè mu tí ń mú ní ṣìsọ tí ń sì mú ní kọ lọ́lọ́run li'anna al-mar'a ghaliban ya'takifu wahda nítorí bọ́ mi ènìyàn bá fẹ́ yẹra bẹ́ẹ̀ a máa dá yẹra ni tí òun nìkan lọ mú sọ ara rẹ̀ nínú mọ́sálásí elérò pípọ̀ láti máa wá dojú gbogbo ìbéèrè rẹ̀ ìdárúkọ ọlọ́run ìfi ògo fọ́lọ́run ìkí ọlọ́run ìsá ọlọ́run ìkí alukur'an ìyanáfílà ìṣe gbogbo nǹkan wọ̀nyí èèyàn máa ń dá ṣe fúnra ara rẹ̀ ni fayuqbilu ala Allahi bil qiyam yóò wá dìde tọ̀ ọlọ́run ọba rẹ̀ lọ́tọ̀ ọlọ́run ó wá ṣe ní nǹkan máa wọlé pé káàbọ̀ sọ́dọ̀ mi yóò wá dọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìdáwà yìí ìyẹra kó lọ́dọ̀ gbogbogbò wa qira'atil Qur'an èèyàn bá wá débẹ̀ ìtànpé ní itikaf nínú wa àrí ẹni tí ó mọ̀ kí Qur'an níbẹ̀ ó wà mẹ́ wa dhikr ẹni tí ó mọ̀ pé rí ọlọ́run tí ó mọ̀ dárúkọ ọlọ́run èyí náà ń bẹ nú ẹ̀ wá dùá gbogbo tó bá jẹ máa dùá pátá tó lù wà rẹ̀ ń fẹ́ yóò máa wá dojú àdúrà nìkan ọlọ́run wọn náà udhalik àtàwọn nǹkan míì náà tó tún jẹ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí wa fihi kadhalik himayatun min kathrati an-nawm
bí wọ́n bá dé ibi tí ó ti ṣe halwa ìdádúró yìí ìtìkáfù yìí kìí ṣe pé kíyàn débẹ̀ kó wá jẹ́ pé kìkì oorun náà ni ó sáàmà sún mẹ́gbàá kìí ṣe nítorí oorun fa innal abda innama i'takafa fil masjidi liyatafarraga litaqarrubi ila Allahi ta'ala ẹ̀dá yẹra kó láwùjọ gbogbo èèyàn ni láti wá dá ara rẹ̀ nìkan rí síwájú ọlọ́run láti wá máa fi súnmọ́ ọlọ́run náà ju bí ó sì mọ ọlọ́run lọ tẹ́lẹ̀ wa bi anwa'i minal ibadat pẹ̀lú oríṣiríṣi ìjọsìn táa fi ń jọ́sìn táa fi ń mara wa lẹ́rú níwájú ọlọ́run walam yalzamul masjida liyanam èèyàn yìí lòun fẹ́ ṣe ìtìkáf kó wá wọ mọ́sálásí wa yìí ò kó jẹ́ pé oorun dé àtọ̀sán àtòru àti gbogbo ìgbà yóò máa sùn ni láfikún àfàmì tó wá jẹ́ òye wa al-i'tikafu wal makthu fil masjid iná ni ìwáyè kan gbé níbi akéré kan lásìkò ànábì wọn a máa fi àwọ̀ fi tẹ́ bí tẹ́ǹtì níwọ̀nba tá ànábì ó sì kó nú ẹ̀ lóhun tí yóò máa kí ọlọ́run bẹ́ẹ̀ yóò máa sa ọlọ́run li ta'atillahi ta'ala kò sì sí tí àwọn wá mẹ́ tó tayọ pé asáfi ń tẹ̀lé ìlànà ọlọ́run a sì fi mọ rírì ọlọ́run a fi sin lọ́run ni sawa kanatil muddatu kathiratan aw qalila ó ṣeéṣe ó lè jẹ́ fún ọjọ́ méjì kan àbọ́jọ́ kan àbí fásìkò díẹ̀ kan àbí kó jẹ́ àsìkò pípọ̀ nítorí lọ́dọ̀ àwọn àfáà oníṣẹ̀ríà wọn ò fi ààlà sí àsìkò tí èèyàn lè fi ṣe kálúwàdà àwa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá gbogbo ìta bá ṣe pátá nínú àwọn ìjọsìn wọ̀nyí ọlọ́run kó bá wa ṣe ní nǹkan àtẹ́wọ́gbà ọlá àjẹkànjú tọrọ ní báyìí ń dojú ọ̀rọ̀ ọlọ́run yìí ń dojú ẹ̀kọ́ bàbá wa àwọn bàbá wa ṣẹ́fẹ̀ máàm níjòkó lérí pé bí àwọn náà bá tún ní àfikún lérí pé kí láti ẹ̀ ń pè ní ìtìkáfù náà gan-an ọlọ́njẹ́ kárí bàbá pẹ́ falyatafaddal mashkuran. Jazakumullahu khair. Àmín ya Rabb. ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ àlàyé tí ń bẹ lára ìtìkáfù. Naam. Hakíkọ̀ rẹ̀ náà ni ẹ ti mú wá ní ọlọ́run kó dákun ọlọ́run bá wa kún yín lọ́wọ́. Àmín ya Rabb. Àmín. òun náà ni a ti gbọ́ nípa yí pé ìkókò ńlé èèyàn palẹ̀ mọ́ kó níbi tí èèyàn ń gbé tẹ́lẹ̀ láàrin ọmọ láàrin ìyàwó láàrin ẹbí láàrin ará èèyàn palẹ̀ mọ́ kó ń bẹ̀ ẹbí àlàyé tẹ̀ sí nísìn èèyàn wà lọ bọ́ sínú mọ́ṣáláṣí kan ẹ̀rí ìjásí òun là ń pè ní i'tikaf níbi tá a lọ bọ́ sí yẹn a là á zámọ́ àyè náà lódì wọn bá bí a ti fẹ́ láàjọ àjòkó síbẹ̀ báyìí bá ti gbà wá Mashallah. ẹ̀rí lèyàn ó fi jòkó síbẹ̀ kìí ṣe pé láti lọ ṣe ìbàjẹ́ ń bẹ̀ o bal li ta'atillah bẹ́ẹ̀ tí wí náà ni láti tẹ̀lé òfin ọlọ́run náà lèyàn ó torí ẹ̀ fi lọ síbẹ̀ ẹ wá rí ẹ̀sìn Islam gbogbo ohun tó dáa tó lè ṣe wá láǹfààní ní máa fi ń dólẹ̀ fún wa ẹ máa ṣe léyìí èyí náà tún wà nínú tó lè kó ọ̀pọ̀lọpọ̀ orí ayé àti tàlkìyàmà bá wa ẹ̀rí náà ni ó ń bẹ nínú mashru'iyya rẹ̀ ìdí tí Islam fi gbé tí wọ́n fi lélẹ̀ fún wa fi gbé ọlọ́run fi ìtìkáfì lélẹ̀ fún wa torí pé ọ̀rọ̀ ọlọ́run ni tí Al-Qur'ani jẹ́rìí sí ẹ̀rí wípé ká ṣe ìtìkáfì ká lọ jókòó sáyè kan nítorí àti máa fi tẹ̀lé ìlànà títọ́ ọlọ́run ẹ̀rí jásí pé látara bẹ́ẹ̀ báwa wò á rí pé lọ́dọ̀ wa níhìn ọ̀pọ̀lọpọ̀ wa afẹ́ lè má mọ rírí ohun tí a ń pè ní ìtìkáfù yìí bal kìí ṣe àwa nìkan lọ́dọ̀ wa níhìn o torí pé àfà Zahari ni rahimahullah òun sọ náà rẹ̀ wọ́n ní ajaban lil muslimin taraku al-i'tikaf ma'ana nabiyya sallallahu alayhi wa sallam ma tarakahu mundu qadima al-madina títà níbi fi wá padà dé sílùú àgbà tó ti dé sí Madina wọ́n jẹ́ àmọ́ ó fi yá pé wọ́n jẹ́ àmọ́ yìí pé kò fi ìtìkáfù ní kò fi lẹ̀ títí ó fi lọ bá ọlọ́run ọba rẹ̀ ọba tó dáa jásí pé kìíní yẹn ó ní àǹfààní tó pọ̀ àǹfààní yẹn gan ni mo fẹ́ yọ jáde ni mo fi wá lọ gbàbẹ̀ jáde torí pé tí ò bá láǹfààní báwo la anábì ó ṣe gbà lázàmọ̀ ìtìkáfù láti gbà tó dé Madina
títí filọbọ́lọ́wọ́n bá rẹ̀ àjẹpẹ́ àǹfààní bẹ́ẹ̀ pọ̀ àǹfààní pọ̀ nú ẹ̀ nínú gbogbo Ramadan Ànábì a máa ṣe sallallahu alaihi wasallam a máa ṣe ìtìkáfù ni látara àǹfààní tí ń bẹ́ẹ̀ torí pé lára àǹfààní tí wọ́n sọ fún wa ní pé yóò lè jẹ́ kí ọpọlọ wa àti làákàyè wa kó pa sófo níbi gbogbo ronú ayé níbi gbogbo ohun tí a ń kó kiri lórí ọ̀rọ̀ ọmọ lórí ìyàwó àmọ́ tá a bá wà lọ́dọ̀ àwọn ọmọ wa àti lọ́dọ̀ àwọn ìyàwó wa àti lọ́dọ̀ àwọn olólùfẹ́ wa míì ó ní ìbáyìn bá dàtà lè ṣe a máa fara ṣe a máa fẹ̀mí ṣe àmọ́ kò ní tóbi pé kéèyàn ṣe kíni kéèyàn dìídì kó lé kó dẹrù kó lé pé mò ń lọ mú sọ̀sí mọ́ṣáláṣí ń jòkó ń bẹ̀ nǹkan àkọ́kọ́ tí kìíní yóò kọ́kọ́ túnṣe lára èèyàn láyé òun làákàyè rẹ̀ bí yẹn bá kọ́ lọ jòkó síwáyé bẹ́ẹ̀ ẹ rí i pé mo fẹ́ tà mo fẹ́ rà ó kò nu ọpọlọ rẹ̀ ọmọ yìí kí ló ń ṣe bẹ́ẹ̀ ní kó ń bẹ̀ ó kò nu ọpọlọ rẹ̀ ìyàwó mi ọ̀gbọ́nràn òun náà kò nu ọpọlọ rẹ̀ yóò lè fèsì ọlọ́run tààrà láti tún béèrè ohun tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò ṣe ìbádàn yóò sì yanjú dáadáa ẹ̀rí tó pẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìbẹ̀nu ara wa ó ní inna fil jasad mudghatan idha salahat salaha al jasad kullu ó ní bá sí ẹ̀ràn kan bẹ̀nu ara ọmọ ẹ̀ dáadáa mà tó bá lè wà dáadáa ó ní gbogbo ara yóò ṣe kíni yóò sì wà dáadáa wa idha fasadat ó ní bí bá sí ẹ̀ràn bá ti bàjẹ́ o fasada al jasad kullu gbogbo ara náà sì bàjẹ́ àwọn sábẹ́ wa ń wẹnu ẹ̀ pé kí ni tí wọ́n fẹnu kan lára wa ṣé tí ni wọ́n fẹnu kan ni abójú wa àbápá àbẹ́sẹ̀ àbẹ́nu Ànábì ò bàbẹ̀ lọ kí ló sọ ala wa ayé olúwa alqalb ó ní ala wa hiya alqalb Ànábì ní bá sí ẹran tó ń fẹ́ fẹnu kan fún wa yìí òun náà ni ọkàn ẹ̀dá òun náà lọ́kàn ẹ̀dá bọ́kàn ẹ̀dá bá ti dọ̀tí ẹ̀rí gbogbo ṣe sí ayé ẹ̀ náà yọ ọmọ dọ̀tí ni náà ni pé bẹ́ẹ̀ bá tẹ̀ mú ẹ̀ẹ̀kan láàrin ọdún kan tí bá fi lọ fọ ọkàn náà dáadáa tá ń fọ ìdọ̀tí kò nú ẹ̀ nígbà tó bá padà wá yóò lè ríran yóò lè mọ ohun tó yẹ kó ṣe yóò lálàáfíà àti mọ ohun tó ṣe ẹ̀rí náà ni pé inú àǹfààní àkọ́kọ́ tí kìíní ẹ̀ mọ́ tí àtìkáfù kọ́kọ́ mú fún wa ni pé yóò fọ ọkàn wa mọ́ níbi nǹkan játijàti níbi àwọn ìgbó tó ti kó tẹ́lẹ̀ àwọn ronú ayé tó ti kó tẹ́lẹ̀ àwọn pàǹtí tó ti wà nú ẹ̀ àwọn ọ̀rọ̀ òfo tí ò wúlò fún kankan tá a wá dìrọ̀ mú níbi pé àbá ń bínú ni àbá wa ń ronú ni ẹ̀rí tó pé ìrònú ò ní jẹ́ kéèyàn gbádùn ìbínú ń gbà mí a máa kó nira báyàn àwọn èyí wù mí ẹni yóò tún máa kó nira báyàn àmọ́ bẹ́ẹ̀ bá lọ pa sófo láyè kan jẹ́ ń bẹ̀ àwọn kìíní yóò kó látara ohun tá a mọ̀ ṣe ń bẹ̀ tí pé ohun tá a mọ̀ ṣe bẹ̀ náà ni ìbádà ìjọsìn ni bẹ́ẹ̀ ti kálẹ̀ kan ni náà la mọ̀ ṣe ń bẹ̀ nítorí bẹ́ẹ̀ ni pé ó dáa púpọ̀ kí wọ́n ṣe itikaf lára àǹfààní tó tún wà fún un bákan náà òun náà ni pé àwọn mọ̀lẹ́yàtì ayé ẹ̀rí àwọn ṣàwágìlì àwọn kan tí máa ń dín ní lọ́wọ́ láti súnmọ́ Ọlọ́run dáadáa ẹ̀rí bí wọ́n bá wà ní mọ́ṣáláṣí láyè tó dáadáa ni ìtorí pé mọ́ṣáláṣí náà lọ́wọ́ ń pè mọ́ra ẹ̀ lórílẹ̀ ayé fi ni wa anna al-masajida lillahi ẹ̀rí ma'allahi ahada lórílẹ̀ ayé yányán kò sílé kan tó dáa tó mọ́ṣáláṣí kì í bá àjá héré ó dáa ju ètájì mẹ́wàá téèyàn kọ́ tí ń sunú rẹ̀ lọ nítorí pé ilé tó kọ́ yẹn tiẹ̀ ni ó máa jẹ́ wọ́n sì ní anta makhluqun min makhluqatillah ẹ̀rí wọn ẹ̀dá kan ni wọ́n náà jẹ́ nú ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dáṣá yìí àmọ́ mọ́ṣáláṣí ni ilé ọlọ́run ni ló jẹ́ pé ibẹ̀ gan ló ti yẹ ká máa lọ ṣe kí ni ká máa lọ ṣe itikaf ká máa lọ gbọ́ tọ́lọ́run nínú àwọn àyè bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ àǹfààní pọ̀ lára ohun tí a ń pè ní itikaf lára àǹfààní tí bẹ́ẹ̀ yóò lè léyàn sákò níbi ilé ọ̀rọ̀ fudulul kalam àwọn ọ̀rọ̀ míì tí ò láǹfààní kankan tá a bá wà lé wa gbogbo ọ̀rọ̀ láàmú ẹyẹni sí ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ìtọ́kàn wa àti ìtí ọkàn wa àmọ́ sọ sí wà fudulun nawm ilé oorun pàápàá bẹ́ẹ̀ ti wílẹ̀ kan ni yóò máa lé wa sákò níbi ilé oorun àsùnjú oorun ìpè ní itikaf lọ́hùn àmọ́ ohun tá a torí ẹ̀ wá bẹ́ẹ̀ bá kó nílé tó lóhùn lọ oko kò ní kókó mọ́ lọ sùn àbẹ́yẹn kó lé lóhùn lọ bí iṣẹ́ kò ní débi iṣẹ́ kó mọ́ lọ sùn ohun tó torí ẹ̀ kó nílé tó fi lọ bí iṣẹ́ ni òun náà ni ó bójútó yóò kọjú ma bá a bá torí itikaf kó nílé táwa lọ jòkó síbẹ̀ nítorí ìbáadà pé afẹ́ máa kírun fọlọ́hún àmọ́ yẹn náà fìlà ń bẹ̀ àmọ́ ṣe tìláwà ń bẹ̀ àmọ́ gbogbo kí ní tàfẹ́ máa ṣe ń bẹ̀ yìí òun náà làá máa ṣe tábà débẹ̀ wà fudulu asọ́ba ẹ̀rí àwọn ọ̀rẹ́ mi kan tí ò nídìí ká máa bá rìn ká máa bá wọn tó káàkiri àyìnbó rí nǹkan míì ràn la fi ń bá wọn wọ́ lọ
wọ́n ṣe tán wọ́n ti múra àwọn ní hadaf bíi táwọn lọ ìwọ ò ní àwọn wá kún mi débi báyìí wá kún mi dáyìí báyìí ọmọ lọ ó sì ń básìkò jẹ ni àwọn ọjọ́ tó fẹ́ lò láyé àtàwọn agogo tó fẹ́ lò àtàwọn ṣẹ́jú ni ó ti ṣe kí ni o ó ti ń lọ lásán náà nù ni látara bẹ́ẹ̀ gbogbo àwọn kíní yìí yóò lè jẹ́ àjìnà sí a wà tẹ̀ra mọ́ ohun tí ń jẹ́ ta'atullah ìtẹ̀lé ojú ọ̀nà Ọlọ́run bákan náà nígbà tí a bá lọ sí ìtìkáfù nínú àǹfààní tó tún wà fún òun náà ni pé àwọn ìrìnyìnrìn ayé àwọn maladhat àwọn adùn ayé nínú oúnjẹ ni o nínú ọ̀rọ̀ òfò kan ni o a lè jìnà sí nítorí pé oúnjẹ àjẹjù a jìnà sí ní ìtìkáfù a lè jẹ lájẹjù bákan náà ohun tá a mọ̀ yìí pé tá a mọ̀ sí jìmá ẹni muamalatuna ma zawjatina ìfúnyàwó lẹ́tọ́ ẹ̀ ẹ̀rí nísì gbogbo lẹ́yìn nísì a lè jìnà sí ńgbàtà wà lọ́hùn láwa dojúkọ ohun tí a pè ní ohun tí a bá lọ ìdí ẹ̀ ibà àlàyé tí mo lè fi kún àlàyé tí ẹ ṣe fún wa kí Ọlọ́run kó dákun Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa yín ó ṣàlékún ìdùnnú yín. Jazakumullahu khairan bàbá a kí àwọn àfáà wa lọ́pọ̀lọpọ̀ lérí ojúlówó àlàyé tí wọ́n ṣe fún wa Ọlọ́run bá san ní ẹ̀san olóore nísìn èyí tí mo lè fi kún níwọ̀n bá ní pé a ti wá gbọ́ pé al-i'tikaf ìyẹra kó láwùjọ àwọn ẹ̀dá Ọlọ́run lọ dáwà pọ̀lú Ọlọ́run pọ̀lú ìmọ̀sìn lọ́hun níbẹ̀ ni báwo la wá gbọ́ pé ànábì ṣe ti ẹgbà ẹ̀rí nínú ìlànà ànábì nínú ìtìkáfù yìí ó ní pé wọ́n lànábì ṣe ìtìkáfù ní mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù rọmọdọ́nà nígbà kan rí wọ́n ní bẹ́ẹ̀ náà ló tún ṣe ní mẹ́wàá àárín oṣù rọmọdọ́nà rí kó tó wá di pé ó tún wá rí ẹni tá lólobó pé Ọlọ́run tó ń wá ní nínú àwọn òru wọ̀nyí wá dojúkọ mẹ́wàá gbẹ̀yìn kó fi máa ṣe ń tìkáfù náà èyí ni dára pípọ̀ náà ló fi wá fa ń gbàtà nábì ní káwálẹ̀ Laylatul Qadr òru abíyì òru tọ́lọ́wọ́n a máa yí àwọn nǹkan padà bó ṣe wù àti bó ṣe fẹ́ ǹjẹ́ látara ìtìkáfù yìí darapọ̀ máa ti máa sin Ọlọ́run máa wá bẹ Ọlọ́run náà máa kí Ọlọ́run náà kó jẹ́ lásìkò ìtìkáfù ni ló fi wá òru Laylatul Qadr ànábì wá ṣe bẹ́ẹ̀ lọ fà á torí ìdí eléyìí bàbá wa àwọn àfáwà tán bẹ pẹ̀lú wa ìbá béèrè pé lérí ìtìkáfù náà ṣé àwẹ̀ nìkan nínú àwẹ̀ nìkan nìyàn lè ṣe ni àti pé ṣé yàn lè ṣe nígbàtí ìbá ṣe àsìkò àwẹ̀. Jazakumullahu khair. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹ béèrè ni ìtìkáfù yàn lè ṣe nígbàtí ìbá ṣe àsìkò àwẹ̀. Masha Allah. Dalilu wáyé lórí ẹ̀ ngbàtí wọ́n bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀kan náà sàábé ló sọ fún àwọn khulafa rashidin ló sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam onígbà tó ń bẹ nígbà òjújú tẹ́lẹ̀ òun ti ṣèlérí wípé òun fẹ́ lọ gbé masalasi haramon ní òru kan òun ṣèlérí bẹ́ẹ̀ ìlọgbé bẹ̀ ń gbà náà ìtìkáfù ló jẹ́ fún ẹ̀rí ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá fún lésì wípé tó bá ti ṣèlérí bẹ́ẹ̀ lọ ṣe ìtìkáfù ní tí ìṣe inú àwẹ̀ a sì tún padà rí kan pé ní ẹ̀yìn Ramadan bákan nínú oṣù Shawwal a rí inú ọ̀rọ̀ kan ẹgbà wá kan bẹ̀ tó sọ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ìtìkáfù nínú Shawwal a rí ẹgbà wá bẹ́ẹ̀ náà bákan náà fọ́já sí pé àwọn àfa wọ́n ṣe ikhtilafat púpọ̀ wọ́n sì yàpẹ́ lórí àlàyé yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn al-qawlu rajih lọ́dọ̀ wọn ni pé gbogbo yìí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inú Ramadan náà ni ó ti ṣe gẹ́gẹ́ bí àlàyé tí ẹ sọ nípa pé Ànábì kọ́ ó ṣe ní mẹ́wàá àti àkọ́kọ́ ó ṣe nínú mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ó ṣe nínú kó tó máa wá ṣe nínú mẹ́wàá àti ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ìgbà tí ọ̀yẹ́ padà wà là pé òru tí ń wá nì tí fi ń ṣe ìtìkáfù nì òun náà ni òru Laylatul Qadr Ọlọ́run ti fi wá mọ̀ pé inú mẹ́wàá ti gbẹ̀yìn náà ni òru yẹn ń bẹ ló fi wá fi gbogbo ìtìkáfù náà sínú mẹ́wàá ti ìgbẹ̀yìn bí Ànábì ti ṣe nànú ní sọ́sọ́lámù àmọ́ sọ wá pé wọ́n ní gbà wo ni ìtìkáfù ní la lè ṣe tí ìbá ṣe pé inú àwẹ̀ wọ́n ní ó lẹ́tọ̀ọ́ ká ṣe nígbà míì yàtọ̀ sínú àwẹ̀ nígbà tá a bá fi ìlérí sí bẹ́ẹ̀ni nígbà tá a fi ìlérí sí tọ́ a bá fi ìlérí sí ní bákan náà ó tún dọ̀rọ̀ yẹn bákan náà ó di wájib mo bá fi ìlérí sí pé tọ́ mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe ìtìkáfù mo fẹ́ kókò ńlé lọ bí báyìí wọ́n ló dọ̀rọ̀ yẹn fún ẹ pé kò ṣe
bí ìbá ṣe ti bẹ́ẹ̀ ni ìdájọ́ ẹ̀ gan pàápàá ó ní báńfà ti pè òun náà pè ní sunnatun muakkada ẹ̀rí ní sunna tí a kàn nípa sunna tí a kàn nípa ni ó ti ń jẹun tí ànábì bá sábà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ kí wọ́n wá sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àwò wọ́n sọ fún yín pé ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ó ṣe nígbà kan ní lọ́dún kan ó ṣe ní fún odidi ó ṣe ogún yàtọ̀ sí mẹ́wàá ẹ̀rí ó sọ́dọ̀gún yàtọ̀ sí mẹ́wàá tí ó fi ṣe mẹ́wàá ni ó ṣe ogún ẹ̀ wọ́n wá ṣàlàyé fún pé kí ló fà á tí ànábì fi ṣe ogún èké àti ẹlẹ́kùnmọ́ ọlọ́ba ẹbí àwọn àlàyé tí àwọn àfa padà wá ṣe ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni pé wọ́n ní àrí kàwé pé ọdún kan tó wá lọ tẹ́lẹ̀ ọ̀sáfárà ẹ̀rí ní kò àwọn kan mú wá bẹ̀ ni kò ṣe ló fi wá di ọdún tó wá tẹ̀lé rẹ̀ ni ló kúkú fi wá papọ̀ ló wá ṣe àwọn kan mú wá bẹ̀. ó sọ dogun ó ṣe ti mẹ́wàá tí ò ráyè ṣe ni ó tún fi kún mẹ́wàá ti ọdún tó wà nínú ẹ̀ lọ́dún náà. ẹlòmíhìm èyí ò wo jẹ́ ń bẹ̀ wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ a sì rí ìka bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé a tún rí àwọn ẹlòmíì tí ó máa ṣe fàǹfààní abẹ́ ẹlòmíhìm bó ti wáyé náà ni àwí fúnra wa yìí lórí ẹ̀. bákan náà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni pé wọ́n ní ihun tó fà tó fi ṣe ogún gbà ní pé alistizad mina ta'at pé anábì tó fi ń lékún ìtẹ̀lé ti àṣẹ ọlọ́run ni ìtò fi ń sàlápá tètè oore ọ̀pọ̀lọpọ̀ oore lọ́dọ̀ ọlọ́run nítorí pé wọ́n sọ fún ọlọ́run gan fún ara rẹ̀ sọ fún pé bí àsìkò rẹ̀ bá súnmọ́ o kó lékún iṣẹ́ olóore fi kún iṣẹ́ olóore èyí ń amẹ́ríkà ní Suratun Nasr bí sọ pé ìpàdé ọlọ́run bá sọ pé idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbik wastaghfiruhu innahu kana tawwaba. Súra yìí sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tí àsìkò bá súnmọ́ tí o bá rí gbogbo ohun tá a torí ẹ̀ ràn wáyé tó rí ṣe yányán tó jíṣẹ́ rẹ̀ tó ọyẹ́jú gbogbo ẹ̀ pátá tó kún fún ìbẹ́ lọ́hùn sí kún fún ìbẹ́ lọ́hùn sí al-iksar min at-tasbih àfọ̀mọ́ rẹ̀ jẹ́ ó tún pọ̀ sí wal istighfar kí àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó tún pọ̀ sí fi akhir umrihi ní kẹ́yìn ọjọ́ ayé wọ́n ní èyí náà fà á tí Ànábì fi ṣe kíni tó fi tún lékún ìtìkáfì tó fi ṣe ogún ní àsìkò ní lára ohun tí àríkà bákan náà wọ́n sọ pé ìtún jẹ́ wípé ìlékún ọpẹ́ nítorí pé al-ibada ahyanan takunu shukr a máa jẹ́ òyìn fi ń dúpẹ́ fọ́lọ́hun ni bí Ọlọ́run bá fún yàn lálàáfíà ara tẹ́yàn fi ń sin lọ́hun èyàn ń dúpẹ́ àlàáfíà náà ọ̀nà tẹ́yàn máa gbà dúpẹ́ tọ́lọ́run fi máa gba ọpẹ́ èèyàn ọ̀kan nìyí òun jẹ́ nì nígbà tí èèyàn bá ti rí pé àlàáfíà ń bẹ fún un kó ṣe ìtìkáfù ni ìtún bẹ nínú ọpẹ́ Ànábì tún fẹ́ yìí náà fi dúpẹ́ fọ́lọ́hun ẹ̀rí ìkẹ́ àtsọ́lá kó mọ́ lọ bá Ànábì wa Muhammad bákan náà lára ohun tí a tún rí kàn bẹ̀ òun náà ni wípé Ànábì wa Muhammad ìkẹ́ àtsọ́lá kó mọ́ lọ bá nígbà tí tó fi ṣe mẹ́wàá fi kún tó fi pé ogún tá a sọ yìí náà láti fi hàn àwọn èèyàn gba pé pàtàkì ìtìkáfù ni bó ti tó pé tó fi wá tún wá ṣe ogún sẹ́ẹ̀ Ànábì sọ́dọ̀gún ayé sí pé kíní ó pàtàkì gan ni o ó fi ń fòrò wa ni pé ká máa ṣe ìtìkáfù ẹ wá wo ṣáàzùmí lọ́dọ̀ tiwa níhìn àwa ò wá ka ìtìkáfù yẹn kún púpọ̀ abẹ́ẹ̀kọ́ abáwo lójú ti yín. tiẹ̀ ìhà ká tó rí ẹnìkan kó lóun ṣe ìtìkáfù bí gbà pé nǹkan kan yìí jẹ́ bẹ́ẹ̀ ni bá a ṣe ń wí yìí nísìnyí yóò mọ ẹja òjijì létí àwọn ẹni wa kan pé Allahu Akbar èwo lè táwọn àfáà yìí sì tún sọ yìí léyìí tó sì jẹ́ pé ìlànà Ànábì wa Muhammad sallam àwọn èèyàn ò ká kún wọn mọ́ ní nǹkan. àwa rí i pé àwọn ẹlòmíì káwọ kálúwà ni wọ́n ká kún ju ìtìkáfù lọ. wọn wá mọ ìyàtọ̀ láàrin ìtìkáfù àti kálúwà. Ànábì sallallahu àṣírí kàlọ́dọ̀ rẹ̀ níbi kálúwà. n kò dá kálúwà nìkan ṣe etí àná sì ń gbọ́ lẹ́nu àwọn ní kálúwà bí ìgbà pé wọ́n bá wọ kálúwà náà nǹkan kan wọn ò fẹ́ rí nǹkan kan ẹnìkan ò fẹ́ súnmọ́ wọn bẹ́ẹ̀ kẹ̀ kò sì rí bẹ́ẹ̀ nínú
ẹ̀ǹtìkáf àsìkò halwa tí wọ́n yìí nísìn yóò di wọn lọ́wọ́ àti máa kírun jàmá ẹ̀ǹtìkáf yìí sì ni ó gba aláì gbogbo yìí ni náà fi mú sọ rẹ̀ sínú mọ́sálásí. kọ́dà àwọn tí ń lọ halwa ní bá a ti gbọ́ ni pé ẹlòmíì ni ó máa gbégbẹ́ yóò máa gbé tọ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀ kò láǹfààní àti jáde lọ́tọ̀ ẹ̀ǹtìkáf sì wá rí bẹ́ẹ̀ kọ́dà àtúngbọ̀ wípé ẹlòmíì yóò tún fi nǹkan míì fi ṣe gbogbo ibi tó yẹ mọ́lẹ̀ fẹ́ wọlé gbà àfinú òkùnkùn náà ni ó ti máa ṣe gbogbo àdúrà tí ó ṣe ń bẹ̀. anábì ò ṣe yé ni. ẹ̀rí bákan náà ní mùtá àtúntò àtúntò ni pé wọ́n ti gbé orúkọ kankan sí wọn lọ́wọ́ pé òun lẹ́ẹ̀mọ̀ fa kẹ́mọ̀ fa ti wá yàtọ̀. di ẹjọ́ báyìí lẹ́ẹ̀fì ṣe ń bẹ̀ ni wọ́n mọ̀ wá ń bẹ̀ lẹ́ni tí ọmọ tí wọ́n mú sọ́dọ̀ àfáà pé kó lọ kéwú ìgbẹ́ ni ó gbé títí ìtọ̀ àfáà rẹ̀ ní gbogbo àsìkò gbé tí ò ní kéwú àmọ́ ńgbà tí ó bá wáyá náà òun náà ó tún kọ́ ṣe ìmọ̀ há sínú ilé lọ́dọ̀ àfáà rẹ̀ ṣe òun náà mú kan nù kéwú èyí náà jọ kàn bẹ̀ ló fi dáa pé tẹ́ ẹ bá fẹ́ fi ọmọ sọ́dọ̀ àfa kan ká mọ manhajú àfa náà ká mọ manhajú rẹ̀ pé irú manhajú ni àfa yìí ní ǹjẹ́ manhajú sunni ló wà lọ́dọ̀ rẹ̀ ni àbí manhajú jákujáku àbí ká ṣe àkíyèsí lára àwọn kìíní ni. àkókò lè mọ ọ̀ṣọ́ ju ẹni tó ní ọ̀ṣọ́ gangan lọ anábì gangan lọ́lọ́run fi ṣe rẹ̀ fi rán bá anábì ṣe ńlá ń ṣàlàyé ẹ̀ bó bá ti wá yàtọ̀ síta anábì kò bá sẹ̀rí àmúmọ́ nìyẹn. Allahu Akbar. ẹ̀rí gẹ́gẹ́ bí àlàyé tí ń fi kún ibi tẹ́ ẹ dé lára tó mú ànábì sọ ìtìkáfù náà di ogún ẹ ti kó àwọn àlàyé náà wà lẹ́kùnrẹ́rẹ́ àwọn àfáà tún jẹ́ kó yé wa pé bẹ́ẹ̀ ni ànábì sọ ọ́ dogún nítorí kíni nítorí pé alima binkidọ́ yẹ ajalihi ànábì rí i pé ọjọ́ ń lọ àkókò ń súnbọ̀ wá tó ń fẹ́ kó láyé lọ dá ọlọ́run lóhùn fa arada an yastakthira mina amalil khair lànàbì fi ní kó má jẹ́ pé ẹwú bá nàbì ṣe wàhálà tó nítorí bíi pé òun ò tí ì rí nǹkan kan ṣe ẹwú wàhálà nàbì ní gbogbo ètò gbésáyé ó tún ní òun sáà tún fẹ́ pọ̀ sí ó tún mú mi rántí ìgbà náà lọ́hùn tá nàbì dìde lóru yẹn náà fìlà tí gbogbo ẹsẹ̀ wú kalẹ̀ tí ìyàwó rẹ̀ wá ní wá náà rẹ̀ ò jí sí ọlọ́run. afala akuna abdan shakura. èsì tá ọ̀gá mi fún nígbà. sẹ́yìn ní máa dúpẹ́ fọlọ́run. pẹ̀lú gbogbo ń tọ́lọ́ ń ṣe fún òun yìí kó jẹ́ kó máa dúpẹ́ ẹsẹ̀ wọn ò bá àwùjù bẹ́ẹ̀ lọ. mélòó làwọn àti ìṣe nísì. tá a ti wá ń rí ara rẹ̀ àbíkọ́lá ojú lẹ́nu rẹ̀. àbíkọ́lá wọn ṣàánú wa. àbí tí ìbá ṣe pé mo dé kúrò ní àbí tí ìbá ṣe pé mo yan náà fìlà ní. a tún máa ṣàkọ́ bíi pé kò sẹ́ni tó máa ṣe tó wa. ẹni ọlọ́run fi ṣẹ́rán ni náà lọ ẹ̀rí ọlọ́run àṣẹ ọlọ́run ló tẹ̀lé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ara rẹ̀ náà lánàbí bá ń rí pé ọjọ́ náà ń súnbọ̀ wá ló bá lóun fẹ́ jẹ́ kí iṣẹ́ olóore kó pọ̀ liyubayyina li ummatihi al-ijtihada fil amal ẹ̀rí láti fẹ́ fi máa wẹ èèyàn pé bá a bá wà láyé iṣẹ́ olóore ń tọ́lọ́run dá wa fún nìyẹn kì í ṣe nǹkan mi ìbára a gbọ́dọ̀ máa jọ́sìn fọlọ́run ni ló ti wàhálà ní fáá ló fi àrígbá òun wà sọ mẹ́wàá tóun mú ń ṣe òun sọ ọdún lọ́dún yìí ló fi ṣe ní. tí n bá ṣàkíyèsí inú àlàyé tẹ̀ ṣe nísìn ń jásí pé ànábì ń pè wá ṣàkíyèsí ìkẹ́ àtọ́làkùnmọ́ ọlọ́ba wípé àìgbà retrait níbi ìjọsìn. níbo kò sí kódà nígbà tí abárípà ń dàgbà ń lọ ìgbàanìká tó máa tó kún fún ìṣe dáadáa sí. àwa àti àmà àṣẹ àdúrà báyìí nísìn pé kọ́lọ́hún jẹ́ kí kó kásẹ̀ rẹ̀ máa lọ àti ṣiṣẹ́ náà. Allah njásí pé tẹ́bàṣà kéèsì náà rọ̀ yẹn njásí pé ìgbà téèyàn bá ń dàgbà sí ni ní kí wọ́n tó tẹ̀ra mọ́ṣẹ́ òun sí. bẹ́ẹ̀ni kíyàn lè bá títàn rẹ̀ pàdé lẹ́nu ẹ̀. a máa wá rí àwọn àgbàlagbà kan wọ́n máa wá dún gbólóhùn pé ibi táwọn bá dé táàfà kan bá tiẹ̀ wá ṣe wáàsí kan wọ́n á ní wáàsí wo ló ń ṣe àwa ti ń kírun kí wọ́n tún fẹ́ ya rẹ̀. Subhanallah àwọn ń tọrọ òye nìyẹn. Allahu Akbar. Ntíyàn bá ń ṣe ìníkú máa ń ká máyàn lọ́wọ́ ẹ̀rí torí ìdílé yìí àwọn àǹfààní pọ̀ ẹ̀rí gbàtà nàbí tún sọ ọdọọgún àwọn àfáà tó fi kún pé asábàbù fíhí anna Jibril kana yu'ariduhu bil Qur'an fi kulli Ramadan marratan falamma kana al-'amu alladhi qubida fihi a'radahu bihi marratayn. ọdún náà Màlẹ́kà Jibril ẹ̀ẹ̀mejì gbáko ńlọ wá sọ̀kalẹ̀ wá tọ̀ alukuran fún anabi tó sì jẹ́ pé ẹ̀kan náà ni máa ń sábà wá tọ̀ dídí alukuran fún anabi ẹ̀ẹ̀mejì ni Màlẹ́kà Jibril ló pòrè ọ̀dọ̀ anabi ló parí ó ṣe tìláwà pọ̀lá anabi. èyí náà ń bẹ nú àmì tí anabi mọ̀ pé ọ̀dà ìpé òun ti fẹ́ lọ. àwọn Ọlọ́run fi hàn anabi ó fi yé
ṣé ẹni tó bá mọ́ nínú nǹkan mi ń bẹ tẹ́lòmí ò ní rí tóun ó sì máa rí àwọn àǹfààní náà ni kíkẹ́ ọlọ́run. gbogbo yìí náà tún já sí pé àwa náà tá a jẹ́ ìjọ lẹ́yìn Ànábì wa Muhammad sallam káwa náà tó tún lè mọ́ṣẹ́ olóore lópin ìgbà tọ́jọ́ orí wa bá ń lé sí bá ti ń lékún sí nítorí pé à ń jìnà sáyé nìyẹn a sì ń súnmọ́ kìámà ẹ̀rí gbogbo máa dàgbà wa a fi ń jìnà sáyé táwọn àánú ẹ̀ ní láti máa fi súnmọ́ Ọlọ́run ìmọ̀ súnmọ́ kìámà yìí nǹkan la fẹ́ lọ lò ń bẹ̀ ǹjẹ́ iṣẹ́ tá a ṣe iṣẹ́ olóore tá a ti lẹ̀ ǹjẹ́ ó ti tó wa lò níbi tá ń lọ ewu náà ló mú Jìbìrù wá ṣe bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀kan ní máa ń ṣe ó tún padà wá ṣe fún ní ẹ̀ ó tọ Kùránì fún lẹ́ẹ̀mejì nínú ọdún kan ṣoṣo ewu náà ń tọ́ka ara ohun tí Ànábì Muhammad ṣe sọ́sọ́ tó fi ṣe ìtìkáfẹ́ ní ogún náà ṣe ní mẹ́wàá lọ́nà méjì kọ́lọ́mbà aṣàlékún kí àtìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nítorí ìdílé ẹ̀yin bàbá wa ẹ̀yà wa ẹ jẹ́ kí a ka ẹ̀sìn náà kún ká sì mọ̀ pé ìtìkáfù ṣíṣe Sunna Ànábì wa Muhammad tí Ànábì kan nípa ni ó fẹ́ dàbẹ̀ pé súnà kan ni tí àwa mùsùlùmí ti fọwọ́rọ́ sẹ́yìn tá a gbàgbéra lé nípa rẹ̀ ó sì dáa pípọ̀ yóò jẹ́ kíyàn tún lè súnmọ́ Ọlọ́run ju béèyàn ṣe rí tẹ́lẹ̀ lọ àfi ọlá Ọlọ́run àfi bẹ Ọlọ́run gbogbo àwọn ọmọ ẹ̀yà wa kọ̀ọ̀kan náà tí wọ́n máa ń ṣe àìní lè ṣe mọ́ Ọlọ́run máa fi ṣàdánwò fún wa àwa náà ẹ jẹ́ kí a kópa nínú ẹni tí ó máa ṣe ìtìkáf nítorí ládàá rẹ̀ pọ̀ a bá sọ ìtìkáf nísìnyí ó yẹ kí a mọ̀ kí ni àwọn àǹfààní ẹ̀ kí lè wú bẹ̀ kí ni májẹ̀mú tó wà fún ẹni tí ó bá fẹ́ ṣe ìtìkáf ǹjẹ́ tí ìṣara wa tí ìṣe mùsùlùmí ṣé ó lè dédé náà fẹ́ ṣe ìtìkáf ni àbí kí ni àwọn àfáà sọ fún wa nípa májẹ̀mú tí ń bẹ fún àtàwọn àǹfààní míì náà tí ń bẹ pẹ̀lú ìtìkáf. ẹ ṣeun ustaz gẹ́gẹ́ bí àlàyé tí ẹ ṣe tán nísìn nínú àlàyé ìgbà tẹ́ ń sọ pé kí àwọn jàmáà wa kí wọ́n jẹ́ àdarí síbi ìtìkáf ó mi kí àwọn àlàyé kéékèèké kan bẹ̀ náà nínú àkọ́kọ́ òun ni pé ipò wo ni ìdájọ́ wo la lè gbé fún ìtìkáf náà nítorí pé a ti mọ̀ pé irun kíkí nísìn ọ̀rọ̀ yẹn ló jẹ́ la fi ń kí àwọn nàwáfíìlì tá yẹn inú àwọn nàwáfíìlì yẹn ìmí jẹ́ súnà ìmí ó tún jẹ́ súnà muakkada inú àwọn nàwáfíìlì yẹn bí ipò ẹ̀ bá ti tó ìdájọ́ ẹ̀ bá ti tó ní òun làwọn yẹn fi máa ń darí síbẹ̀ ó súnmọ́ ká sí pé ìtìkáfù yìí náà bóyá àwọn ò mọ irú ipò tó wọ̀n ní ẹ̀sìn ó jẹ́ kí wọ́n máa fúyẹ́ tí wọ́n fi kà á kú ẹ̀rí tó ṣe sí pé ìhun tá a kà ń pa ẹ̀ ni pé Sunna Ànábì wa Muhammad ní ìkẹ́tọ̀kùn ní ìtìkáfù fẹ́ bí àlàyé tá a ti ṣe láti gbà Sunna ló jẹ́ wọ́n tún wá fi lé wọn ní Sunna tún mú akada pé kíní yìí Sunna kan tó súnmọ́ ọ̀rọ̀ yàn òun lè tún akada rẹ̀ ó súnmọ́ ọ̀rọ̀ bá pé èyí tí Ànábì ṣe lóòrèkóòrè ní gbogbo ìgbà ní máa ń fi ṣe tí ò ráláre báwa ò bá tiẹ̀ lè wá fi gbogbo àsìkò fi ṣe ǹjẹ́ wàá ìmúnú ẹ̀ táwọn mo tiẹ̀ ṣe lọ́dún yìí ọdún tó wà lọ́mí yìí ṣe àwọn lọ́dún yìí mo tiẹ̀ ṣe àmọ́ bàbá wa wọ ọkàn àwọn ẹlòmíì náà ohun tí ò jẹ́ lórí tèmi tí mo ń sọ̀rọ̀ yìí lápẹ̀jù èmi tí mo ń sọ̀rọ̀ yìí ǹjọ́ mo ti wà tí mo ti báyé ń bọ̀ stars ká má parọ́ fúnra wa mi ì ṣe wò rí o stars mi ì ṣe wò rí tó pé èmi máa ń sì ti jẹ́wọ́ ọ̀rọ̀ mo sì máa ń sòótọ́ púpọ̀ mo wá wò ohun tó jẹ́ kí n lè sọ títí àwọn tó kúrò ní pé ihun tí ò má wọn náà ṣe ó lè wá nu ohun tí ò mímì náà ṣe kí wá ṣe pé mi ò mọ àǹfààní àti pàtó ohun tó tóbi tó wà ń bẹ̀ mo mọ̀ ọ́ dáadáa àmọ́ ó rẹ̀ pé àwọn irinṣẹ́ tó lè kún mi lọ́wọ́ tí ń fi rí kinní yẹn ṣe tó fi rọrùn bóyá àwọn irinṣẹ́ ni kò sí ní sàkání mi ẹ̀rí ó lè rí bẹ́ẹ̀ fáwọn tọ̀hún náà nítorí pé ihun tí mo fẹ́ pè wọ́n ṣàkíyèsí síbẹ̀ ni pé ká gbìyànjú láti pèsè àwọn irinṣẹ́ tó lè mú wa rí iṣẹ́ ká pèsè ẹ̀ sọ́dọ̀ ara wa kó lè já sí rọrùn kí ṣíṣe rẹ̀ kó rọrùn fún wa lápèjúwe nísìn a ní májẹ̀mú akọ ni pé mọ́sálásí láti ṣe ẹ sọ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ lẹ́kan mọ́sálásí elérò inú ọ̀rọ̀ tẹ kọ́kọ́ sọ nípìnlẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ ní pé mọ́sálásí láti ṣe ọ̀dà ẹ wá wo mọ́sálásí tá a ti ṣe mọ́sálásí yìí àwọn kan ń pàṣẹ mọ́sálásí yìí. kódà ìmáàmù mi ò gbọ́ yé pé èèyàn gbọ́dọ̀ fún ọmọ ìyá òun láyè kó wá ṣe ìtìkáfù mọ́sálásí mi tẹ̀ yìí fẹ́ wọ́n bá ti tilẹ̀kùn ni kódà wọ́n lè kiri jẹ́ ìtìkáfù ẹ bá lọ́ọ́ dá ṣe lẹ́yìn ìyẹn náà kún tí ò jẹ́ kí ọ̀làjú bẹ́ẹ̀ wà pẹ̀lú wa. ẹ̀rí nísìn bákan náà nínú ohun tó tún lè fa bákan náà òun ni pé ní àwọn mọ́sálásí mi wọ́n lè ṣílẹ̀kùn ẹ̀ kalẹ̀ o àmọ́ wọ́n kọ́ kéèmọ̀ tí
aṣọ kan akéré ní wọn bá níbi tí wọn fi pamọ́ sí fún máa. gẹ́gẹ́ àlàyé tẹ̀sí pé tọ́ àdébí àmọ́ sábà ṣàkéré kékeré kan sọ sálám sí mọ́sálásí tí ó sì wà ní inú yóò fara pamọ́ síbẹ̀ ìdáni irú àwọn yẹn nísìn ǹjẹ́ kò tiẹ̀ báwa ká sọ pé wọn ò fún wa ní yọ̀ǹda ká ṣàkéré yẹn ǹjẹ́ yẹn lè ṣe é níbẹ̀ láì bọ́ sábẹ́ akéré àbí kí lè rí sí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. fún ìbéèrè tẹ béèrè ni bí ààyè irú nǹkan bẹ́ẹ̀ bá ti gbà ni náà ni ó fi ṣe ìyẹn ó wá ààyè kan tó ṣe bí ẹni pamọ́ díẹ̀ bàtí àníwọ̀n ò gbé kọ́kọ́rọ́ mọ́sáàsì kalẹ̀ dépò pé ó ṣe ìtìkáf dépò pé a máa sọ ní pé ẹgbà aláya fẹ́ kọ́ bí ahéré kékeré kan sí mọ́sáàsì yóò gbòdì létí àwọn èèyàn nítorí àwọn èèyàn yìí sábà ṣe lọ́dọ̀ wa bọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ níwọ̀n bá bi tí olóyè bá lè ráyè sí kó wá ń bẹ̀ kó máa ṣe nǹkan rẹ̀. ẹ̀yin tí mo kàn tún bẹ̀ ni pé ahéré tá à ń sọ yìí lọ́dọ̀ àwọn èèyàn dandan kọ́ ni ká lọ wá àwọ̀ lẹ́jọ́ kan a bá wá àwọn rìdó a sì fi taarido níbi tá a fi pamọ́ sí mẹ́. èèyàn ó sì fi pamọ́ láti máa ṣe ohun tí ó ní í ṣe. bó ṣe jẹ́ nìyẹn. èyí tó kàn wá jẹ́mọ́jẹ́mú bẹ́ẹ̀ ni pé ìwọ náà tó wà ní mọ́ṣáláṣí onímọ́ṣáláṣí àbí mọ́ṣáláṣí tiẹ̀ náà kò yẹ kó babẹ̀ jẹ́ ó yẹ kó gbìyànjú láti túnbẹ̀ ṣe. kí wàá ní ọ̀rọ̀ yín àti kìlọ̀ yín fáwọn tá a jẹ́ àyímọ̀ mọ́ṣáláṣí wọ̀nyí kílẹ̀ lè bá wa sọ. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ sọ mẹ́rin pé ó ń bẹnu àwọn ẹlẹgbẹ́ wa míì náà tí wọn ò mọ ní tá à ń pè ní ìtìkáf dépò pé wọ́n gba èèyàn láyè pé ẹ máa wá ṣe lọ́dọ̀ wa látẹnu òní lọ ká ní lẹ́mìí pé ìtìkáf ó wà nù ìbáàdà ni bàbá rí ọmọ ìyá mùsùlùmí kan tó ní ẹ̀dá kan ẹgbàá mi láyè ní mọ́ṣáláṣí yín o ká sì gbà á láyè náà pé kó ṣe ìtìkáf bẹ̀ àwọn ẹlòmíì ò wá dá ìyàtọ̀ tí ń bẹ láyè ìtìkáf àti kálúwà wọn ò dá mọ̀ àṣejù àwọn èèyàn níbi kálúwà yìí ni kò ní fẹ́ jẹ́ káwọn èèyàn gbà yàn láyè àti ṣe ìtìkáf àmọ́ bá a bá ti wá gbọ́ra wa lágbóyé nísìnyí á ti wá rí i pé bá ànábì ṣe ń ṣe ní nǹkan kan ń bẹ tí ń jẹ́ ìtìkáf àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run ká gbára wa láyè bá a bá rẹ̀ ní tó bá fẹ́ ṣe ká má jẹ ẹni tí ó di èèyàn lọ́wọ́ láti ṣe ìtìkáf nítorí bí bá ṣe ń ṣe ń bẹ̀ ní náà yóò máa jẹ́ àlékún gbígbàdúrà fún ni Ọlọ́run máa ṣe gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. kí ẹ máa lọ lásán ètè ya mú ọ̀rọ̀ nípa àwọn májẹ̀mú tá a mọ̀ sí ṣurutul i'tikaf ẹ bá wa sọ bí méjì kan bẹ́ẹ̀. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èèyàn bá wa lóun fẹ́ ṣe ìtìkáfù yìí àwọn gẹ́gẹ́ bí àlàyé àwọn onímọ̀ tí ìtìkáfù ẹni ó fi lálàáfíà àkọ́kọ́ onítìkáfù gbọ́dọ̀ jẹ́ ọmọ mùsùlùmí ni ó ṣe ìtìkáfù tí Ọlọ́run fi ṣe ní nǹkan àtẹ́wọ́gbà bí kiri ó bá ṣe kò sí nǹkan kan mẹ́ tó fẹ́ gbà nítorí Islam náà ni ẹ̀sìn tó ní ẹlẹ́ẹ̀kejì wa yóò ẹni tó bá fẹ́ ṣe ń tàn wí àyàkúnà akilan kó jẹ́ ẹni tí Ọlọ́run ní kí ó lálàáfíà nú ọpọlọ àrùn ọpọlọ ò máa bàjà kò sì fẹ́ rí gbálẹ̀ kó jẹ́ ẹni tí làákàyè rẹ̀ dúró rárá ń já sí pé ẹni tí àrùn ọpọlọ bá ń báyà kò ní lè ṣe ìtìkáf kó lálàáfíà ní ẹlẹ́ẹ̀kẹta nínú tó jẹ́ májẹ̀mú rẹ̀ ni pé àtẹ̀múyíz ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó dá funfun mà yàtọ̀ sí dúdú tí ó jẹ́ ẹni tí ó ti dàgbà tó ti bàlágà irú àwọn ẹni bẹ́ẹ̀ ló tọ́ sí fala yasikhul ìtìkáf minal káfir wàlá minal majnun wàlá minal sabi gẹ́rẹ̀ mumayyaz ẹni tí bá jẹ́ kèfèrí kò ní lè ṣe ìtìkáf bẹ́ẹ̀ náà ni wèrè abúgíjẹ́ òun náà lè ṣe ìtìkáf ọmọdé gan tí ó ìbàlágà ìtìkáf tí ì ṣe ọ̀ranyàn fún nítorí gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú nǹkan ìjọsìn ni ìjọsìn sì ń fẹ́ pé kíyàn pé léèyàn kíyàn sì mọ̀ pé gbogbo nǹkan tí ó bá jẹ́ mọ́ ìjọsìn abẹ́ Islam náà ni ó wà ká má yọ kó mẹ́ torí ìdílé àtọrọ lọ́dọ̀ Ọlọ́run bá a ṣe gbọ́ iye Ọlọ́run máa ṣe jẹ́ kí ó sì wá láǹfààní. àmín. naam. gẹ́gẹ́ bí ẹ ti ṣe lálàyé ó ti jẹ́ gan náà nù ni èyí tí ó lọ nípa àwọn àlàyé díẹ̀ lórí àwọn ọmọ tí à ń kó lọ tìkáfù nígbà tá a fẹ́ lọ kò dáa fún wa pé ká kàn ọmọ dání lọ tìkáfù àyàfi ẹni tí obìnrin tó bá ní ọmọ kékeré lọ́dọ̀ ó lè gbé ọmọ ẹ̀ lọ́bẹ̀ láti òun ló fẹ́ lọ ṣe ìtìkáfù àmọ́ yóò ṣe àmójútó lórí ọmọ náà tọmọ náà ò fi ní máa ba nǹkan jẹ́ ń bẹ̀ àbí tí ó máa ba mọ́ṣáláṣí jẹ́ àbí tí ó máa pariwo àlàǹfààní àti kàn ọmọ lọ sí ìtìkáfù wọ́n mọ̀ lọ dà wọ́n yàn láàmú wọ́n sì mọ̀ lọ pariwo níbẹ̀ ó jẹ́ àwọn nǹkan tí kò dáa gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe nípa ọ̀rọ̀ ọlọ́mọdé lẹ́ẹ̀kan bákan náà ìtìkáfù gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe nípa ẹ̀
mọ́sálásí tí a ti ṣe bákan náà ẹni yóò gbọ́dọ̀ jẹ́ mọ́sálásí tí wọ́n ti ń kírun jama àti irun jima ló fi dáa jù ti jima ló dáa jù ibi tí wọ́n ti ń kírun jama àti jima ó dáa jù wọ́n tí wọ́n bá wá kírun jima ń bẹ̀ a lè ṣe ní mọ́sálásí kékeré tí ń bẹ nílé bákan náà tí wọ́n ti ń kírun jama tá a láǹfààní àti máa bá wọn kí jama tá a nítorí pé a wà ní tìkáfù tá a bá irun jama jẹ́ tí wọ́n máa kírun tá a ní lọ bẹ̀ ó jẹ́ ohun tí ò dáa tó a bá wá sọ pé irun jima wà ń bẹ̀ òun ló fi dáa jù tí ò wá sí irun jima ń bẹ̀ òsázùmí báwo ni ó wà ṣe gbà ǹjẹ́ ó lè jáde kó o ní mọ́sálásí kó òun lọ kírun jima níbòmí ẹ bá mi ṣàlàyé fáwọn jama mi. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì tá ànábì ní innamal a'malu binniyat bí yàn bá ti dà ní à pé nǹkan báyìí lòun fẹ́ ṣe pàápàá jùlọ ní nkí àti káfíńtà wí kìí ṣe wọ̀ kí gbọ̀ngbọ̀n bùkátà kan kó múni jáde kó ní ẹ̀ǹtì káfù lọ àti lọ bí ẹ̀ kìí ṣe wọ̀. àfi máa ń pè inú ìbáàdà ni tó sì máa ń fà ní dání. gẹ́gẹ́ bí táwọn àfáà jẹ́ kó yé wa wọ́n ní bá ànábì bá ń bẹ ní tìkáfù rẹ̀ àmọ́ wáyé ńgbà mi ti hájà ń pé ó fẹ́ lọ ká lọ fọwọ́ kan omi bí a fẹ́ tọ̀ bí a fẹ́ gbọ̀nsẹ̀ gbogbo iná wa ní fi hájà sí pé bẹ́ẹ̀ nikẹ́ni tí ó bá ṣe ìtìkáfù lẹ́sìn mọ́sálásí èhù tí ó jẹ́ ó dáa kó jẹ́ mọ́sálásí ó súnmọ́ jímọ̀ kí màsáfà náà má tó ń jìn jù débi pé láàrin mo fẹ́ lọ jímọ̀ náà àwọn àròyé míì tí ó lapa lára ìtìkáfù náà yóò bọ ọlú ẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíì tí ó pàdé lọ́nà làwọn àfáàfi agbọ́njú bá àwọn àfáàtọ́ náà mọ́sáàsì jímọ̀ ló dájú mọ́sáàsì jímọ̀ ló dájú àmọ́ wọ́n ní èèyàn lè ṣe ní mọ́sáàsì ìṣe jímọ̀ àmọ́ kó jẹ́ bí àmọ́ kó yẹ pé jímọ̀ náà ó lẹ́sẹ̀ lẹ̀ nítorí kí àbùkù má bàa kan ìtìǹtì náà. ẹ sáà mọ ilé tiwa ilé wa sí Sàkété ń bẹ kákò ní bí òkè Sàkété náà lọ sí gbangba lọ́hùn èyí wọn ò tí ì jì jù bẹ́ẹ̀ bá rìn rìn bẹ́ẹ̀ ní sábà ní tí mọ́tò ti wà bẹ́ẹ̀ ni olówó kan yóò kàn dábọ́n lọ pẹ̀lú yóò sì padà àdúgbò náà kọ̀ kò ní pàdé èèyàn kan èèyàn kan ò sì ní bàṣẹjọ́ wọn ò sì ní bàṣàròyé kan ìdánijá sí pé èèyàn lè ṣe ní mọ́ṣáláṣí téèyàn nílé fúnra rẹ̀ mọ́ṣáláṣí nílé tí òun kíjà máa ń bẹ nínú ọgbà wa nílé àlèṣe ń bẹ a ti sọ pé masjidu ni àbí tilẹ̀kùn ẹ̀ ṣí sí inú ilé wa ẹ̀rí lẹ̀kùn ẹ̀ṣí sínú ilé wa irú mọ́sáàtì lẹ̀kùn ẹ̀ṣí sínú ilé nísìn mọ́sídìí lòun náà jẹ́ ẹ̀rí tàbí lẹ́nu àrí bẹ́ẹ̀ a lè ṣe ìtìkáfù ń bẹ̀ ayé kíjímọ̀ ń bẹ̀ o àmọ́ wọ́n kíjímọ̀ ní ẹ̀gbẹ́ ilé wa tí yóò jìnnà jù nígbà tí a bá ti ṣe ìtìkáfù tán bù ṣe ìjọ jímọ̀ délẹ̀ kan náà ẹ̀yọ́ ṣe kíni yóò sì lọ bá wọn kí irun jímọ̀ bákan náà gẹ́gẹ́ bí gbogbo àlàyé tẹ́ ṣe ó kún kẹ́ ọ̀kan tí mo lọ́dọ̀ yìí náà òun náà ni àníyàn bẹ́ẹ̀ni nítorí pé àníyàn ṣe pàtàkì bí Ànábì fi mọ̀ wá pé innamal a'malu binniyat a gbọ́dọ̀ dàníyàn pé a fẹ́ lọ ṣe intikaf ó ṣe kókó ó ṣe kókó nítorí pé nígbà tí a bá ti àníyàn bá ti kó fún wa intikaf ṣe kíni ó ti bàjẹ́ náà nígbà àníyàn náà ṣe pàtàkì bí a bá já àníyàn intikaf ti lọ ó ti bàjẹ́ à ń bọ̀ wá níbi àwọn nǹkan tó lè ba intikaf jẹ́ àmọ́ wa lọ bẹ̀ ní díẹ̀díẹ̀ àmọ́ níbi tí a dé yìí wọ́n ní pé àlàyé láti gbọ́hùn nínú tí èèyàn lè mú dání tí ń jẹ́ májẹ̀mú èyí tá a mọ̀ sí condition tá a fi ṣe ìtìkáfù òun ni pé ká dàníyàn nígbà tá a fẹ́ lọ pé mo fẹ́ lọ farapamọ́ nínú mọ́ṣáláṣí lílẹ̀ ìbáàdà nítorí àti ṣe ìjọsìn léyìí tó pọ̀ fọlọ́hun àwọn ìbàdà tí sì wá pọ̀ minha nínú ẹ̀rọ ni pé káwọn ṣe kí ni o káwọn kírun inú ni ká máa ṣe tìláwà Quran ká sì máa ṣe àdúà ká máa ṣe azikar alimọ̀ síbẹ̀ bákan náà a lè tún sọ̀rọ̀ kalaman yasiran níbẹ̀ ni láti fi ṣe ìtọ́ka fún yàn láti fi ṣàlàyé fún yàn nígbà tó bá rí pé ọ̀rọ̀ yìí ń rú wọn lójú ó fẹ́ ṣàlàyé fún wọn ni yóò ṣàlàyé fún gba ọ̀rọ̀ yìí bó ti rí ni bá a ti ń ṣe yìí ni bá a ti ń ṣe yìí wọ́n ta àwọn ohun tí a lè ṣe ní àwọn májẹ̀mú tí a lè mú dé ẹnìkan bákan a sọ pé ó yẹ kó jẹ́ mọ́sálásí tí wọ́n ti ń kírun jímà àti irun jama àmọ́ irun jama yẹn ó ṣe pàtàkì irun jímà ni wọ́n lè máa kí níbòmí o kó jáde kó nu mọ́sálásí yẹn níjọ́ jímà tó lọ kírun jímà tó sì padà sí àyè náà kì í ṣe pé ó kírun jímà ló máa fi darí lọ sí ilé o kò rí bẹ́ẹ̀ táwọn tó náà ni pé at-tahara min al-hadath bẹ́ẹ̀ni akbar ẹni pé èèyàn gbọ́dọ̀ wà ní junuban ní ìtìkáf ò gbọ́dọ̀ dáná janaba
kò wá gbé bẹ́ẹ̀ kó máa lówó. kódà nígbà tó sùn síbẹ̀ bóyá nǹkan ó lálàá ní nǹkan ṣe lára rẹ̀ ẹ̀tọ́ ẹni kó jáde kó ń bẹ̀lẹ̀ kan náà kó lọ túnra ṣe ọ lọ wẹ̀ ọ tún padà wá síbẹ̀ àmọ́ ní tó wá dáràn ìwẹ̀ ń tá a mọ̀ sí ìhìnlá àbí nífàs nínú obìnrin tó lọ ṣe báwo la ń korúkọ rẹ̀ tàbí ètò ká fún bẹ́ẹ̀ ni irú obìnrin bẹ́ẹ̀ òun tó gbàlejò nǹkan rẹ̀ àbí ó gbọ́dọ̀ jáde kó ní ètìkáfù tó pé ètìkáfù ti ṣe kí ni ó ti bàjẹ́ a gbọ́dọ̀ wá nú ẹ̀gbin rárá káfí wà lọ́jọ́ kó sí ètìkáfù abẹ́ẹ̀kọ́ èyí tí wàá tún fẹnu kàn ni pé nínú àwọn nǹkan tí a kà fún gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èyí tí ẹ fi máa ń ṣe ètìkáfù wọ́n ní a gbọ́dọ̀ jòkó mẹ́ ká máa wá rojọ́ ká máa ṣàròyé ká máa wá pa ìtàn kan àbí ká máa sọ̀rọ̀ ayé kan àbọ̀rọ̀ wo kan àbẹ́yìn lọ́bẹ̀ àwọn èèyàn wá sì bá nǹkan kan sábà hata mọ́sálásí lọ́dọ̀ tèmi gbogbo gbalẹ̀ mama náà níbi ọ̀rọ̀ òfo àwọn kàlámù lásán kan tí ò tiẹ̀ mú kankan wá àbí àwọn okùn kan nígbà tí wọ́n bá mọ́sálásí wọn ò ní mọ̀ yí pé àdúrà kan díkìrì kan ẹ̀ máa ń kàfé mọ́sálásí wọ́n kàn tiẹ̀ sàlámù alẹ́kùn wọn bá sàlámù mọ́sálásí ǹjẹ́ wo eléyìí hùn náà ǹjẹ́ ó yẹ bẹ̀ àbí kí ẹ kà ọbẹ̀ lásán kó dákẹ́ kó sì máa ṣe ohun tó fẹ́ ṣe ní tìkáfù tó fẹ́ ibi tó bá wà. bákan náà ṣáàtì mi ẹ tún wò nígbà tí a sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan bíi akéré kan sínú mọ́sálásí nísìn wọ́n fẹ́ ṣe akéré sí mọ́sálásí ǹjẹ́ akéré tí wọ́n ṣe ni torí pé ẹ̀tọ́ ni o ẹ ti sọ fún wa lẹ́ẹ̀kan pé ẹ̀tọ́ ni fọ́kùnrin ẹ̀tọ́ ni fóbìnrin kó ṣe ètìkáfù ìdàn obìnrin pápá lè ṣe ètìkáfù àwa sọ pé inú akéré kan náà ǹjẹ́ ọkùnrin àtobìnrin ǹjẹ́ wọ́n lè papọ̀ síbẹ̀ tí wọ́n mọ̀ ṣe ètìkáfù. rárá kò jọra wọn. ṣe pé kò jọra wọn. obìnrin ó da tiẹ̀ ṣe lọ́tọ̀ ọkùnrin pọ́pọ́ ó da tiẹ̀ ṣe lọ́tọ̀. bó bá jẹ́ ìyàwó ẹ̀ ńkọ́. abọ́bájẹ́ ti yàwó lábàṣà bìí máa zálíkà ànábì rárá àwọn yàwó ànábì akéré tí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ànábì dáwà àwọn yàwó ànábì kí ló sì fà á kó má bàa sí tí ó mú wa bá intikafu jẹ́. wala tubashiruhunna wa antum aakifuna fil masajid. ayàgbé abẹ́ ó ní wala ana bashiruhunna wabtagu ma kataballahu lakum wa kulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al-fajr thumma atimmu as-siyama ila al-layl wala tubashiruhunna wa antum aakifuna fil masajid. ẹ̀rí nǹkan ìdán ó bá lọ gbéyàwó rẹ̀ sínú hẹ́mà torí ìwọ onífàájì torí pé mọ́nú àwọn olówó kọ́lọ́mùsálàkùn ọlọ́mọsá àṣàlékún dáadáa wọn láwọn olówó ẹ̀sìn tí ń náwó ẹ̀sìn ní ọlọ́mọba àṣàlékún orí wọn ẹ̀rí ìbẹ̀rẹ̀ pé àwọn náà wọ́n fẹ́ fa ọlá lọ wọ ìtìkáfù wọ́n gbéyàwó dání lọ ìtìkáfù pé wọ́n láà ní gbádùn lé ní a máa ní gbádùn mọ̀sálásí. dára bíi ti bẹ́ẹ̀ kọ́ ìwò bójú mu ìyàwó dádúró lọ́tọ̀ ọkọ tíyàwó àtọkọ bá fẹ́ ṣe ìtìkáfù ẹ̀yà ni káyìmọ̀ tí ìyàwó yóò wà lọ́tọ̀ òun lè wà lọ́dọ̀ àwọn obìnrin lọ́hùn. dáadáa kọ́kọ́ náà sì wà láàrin àwọn ọkùnrin níhìn tí wọ́n ọkọ mọ̀ ṣe ìtìkáfù tiẹ̀ ìyàwó mọ̀ ṣe tiẹ̀ nígbà tí wọ́n bá rí pé ẹni tó lè ṣe khidma àwọn bẹ̀lẹ̀. dáadáa. nítorí pé iṣẹ́ yìí mojú ilẹ̀ kan ó nídìí khidma. nǹkan kíkọ́ ni nǹkan náà fẹ́ jẹ́ ń bẹ̀ nǹkan náà fẹ́ mú ń bẹ̀. àwọn kan náà ni wọ́n mú wá. àwọn náà sì lè pèsè rẹ̀ kalẹ̀ fúnra wọn tí wọ́n mọ gbádùn kan fúnra wọn. àmọ́ a gbọ́dọ̀ gbé ní àrọ́pọ̀ ní ìtìkáf ìtìláàtù bẹ́ẹ̀nà nìsá wàrìjàl ájìnà síná àwọn obìnrin àtàwọn ọkùnrin wọn gbọ́dọ̀ rí àwọn láyè kan náà ní ìtìkáf nínú kéèmà kan náà wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa wá jáde kírun lẹ́gbàtà gbogbo òrùn bá lù wọ́n máa jáde kírun wọ́n sì máa padà wọ́ bẹ̀ nígbà tí wọ́n ti kírun tán lẹ́ẹ̀kan náà láti máa wá sọ́lá ìtìkáf wọn lọ níbi ìbàdàt tí wọ́n ń ṣe ìtíṣẹ́ olóore tí wọ́n bẹ̀ tí wọ́n ń ṣe ẹ̀rí bó ti yẹ kí iṣẹ́ yẹn kó mọ ọlọ́gbà náà ni kọ́lọ́n kó dákun ọlọ́run kó ṣe amọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sá àdó tẹnì kọ̀ọ̀kan wa èyí tí mo kàn fẹ́ tún gbé lọ́dọ̀ yìí ni pé ǹjẹ́ ìtìkáfù yìí dandan ni kí a ṣe pẹ̀lú àwẹ̀ ni n pé dandan ni kó jẹ́ pé pẹ̀lú àwẹ̀ la fi ṣe. ẹ ti wọ́n mi ogun sheikh mi. mi àtẹ̀yìn náà. ìbéèrè dáadáa lẹ béèrè kì í sọ̀rọ̀ yàn kó jẹ́ dandan àmọ́ àlà afdal èyí tó wá dáa jù ni kó jẹ́ pẹ̀lú àwẹ̀. naam. bó bá jẹ́ nú àsìkò àwẹ̀ ó dáa tán àmọ́ bí ibà ṣe àsìkò àwẹ̀ ìyẹn lè ṣe ìtìkáfù náà ìyẹn lè dáa ṣe tí kò ní já nítorí anábì ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ Shawwal àrígbọ́ bẹ́ẹ̀ lẹ́nu àwọn àfáà nígbà tí wọ́n ṣetán àti máa pìtàn nípa ìtìkáfù tá anábì ṣe láyé kì í sì tún ṣe nínú Shawwal nìkan ìyẹn lè ṣe nínú oṣù míì náà àmọ́ èyí tó wá dáa tán kó jẹ́
mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan èyàn ó fi wá profité lára èyí ni fi wá Laylatul Qadr yóò máa jẹ́ pé pọ̀lú àwẹ̀ àti gbogbo ẹ̀ mọ́ra wọn ni kọ́lọ̀n kó gbà fún wa kọ́lọ̀n kó mọ́ fi wá. Jazakumullahu khair ọlọ́run kó bá wa ṣe ilé san dáadáa a rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní jẹ ní ara yín a sì fẹ́ kí àwọn jàmáà wa kí wọ́n jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní látara bẹ́ẹ̀ èyí tó wá jẹ́ pàtàkì nínú rìsálà tá a mú wá nínú mẹ́sáàjì tá a gbé kalẹ̀ fúnra wa lénìí òun ni pé kí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ká máa palẹ̀ mọ́ láti ṣe itikaf ká palẹ̀ mọ́ láti ṣe itikaf ó ní fi ń da jùlọ. ká má rò pé kò sínú ẹ̀sìn ká mọ̀ pé ẹ̀sìn lèyìn náà ọlọ́run kò sí ìkún wa lọ́wọ́ haza wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Bismillah alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ibadallah assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ó rí pé gẹ́gẹ́ bí ètò tí ń bẹ níwájú wa tí a ń yànnàná rẹ̀ fúnra wa wọn náà ní ọ̀rọ̀ nípa ohun tí a mọ̀ sí itikaf ìdí lárúbáwá ló pè ní itikaf wọn náà ní ìkókò ńlé lọ sí mọ́sálásí kìí ṣe pé lọ sọ́jà o kìí ṣe lọ sóko o kìí ṣe lọ sájò kan o ìkókò ńlé wa níbùgbé wa tá ń gbé àwa kó lọ sínú mọ́sálásí ní àníyàn ìlékún nínú ìjọsìn ká lè bá lékún sí nínú ìjọsìn ìwọ̀n ni ohun tí a ń pè ní látòrí ẹ̀sìn lọ ṣe itikaf. Mo rí pé láti ìgbà náà lẹ ti ń gbàdúrà èmi àti ustaz mi Cheikh mi àgbà tí gbogbo yín náà mọ̀ wọ́n dáadáa olóhùn Ọ̀yọ́ ni wọ́n ẹ bá ní di sọ́ọ̀tù markazi ìjìnlẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ gan ọ̀dọ̀ wọn náà ní àtibá kọjá sí pé ńgbà tá a bẹ̀rẹ̀ láti gbà tí ẹ fi ohun markazi kan fi yá wa lára a sì mú orin markazi kẹ́kàn fi yá wa lára àwọn tó ń bẹ́ẹ̀ ni àsìkò náà ni ohun tí à ń sá fún Ọlọ́run kó dákun kó ṣe àlékún dáadáa ẹni kọ̀ọ̀kan wa ohun tí mo kàn fẹ́ bí ni pé ìkókò ńlé lọ sí mọ́sálásí lọ ṣe ìtìkáfù yìí kí ni ohun tó fẹ́ mú wá kí ni ohun tí ó fún wa kí láǹfààní tó wà ní abẹ́ kí ni èso tó fẹ́ jáde ń bẹ̀ fún wa ẹ dákun ẹ jẹ́ kí àwa jàmá kí ajáǹfààní tá a bá mọ ohun tó fẹ́ mú wá nísìn yóò tuntun yá wa lára tá a fi tẹ̀ra mọ́ ohun tí a mọ̀ sí ìtìkáfù. tó alhamdulillah wassalatu wassalamu ala rasulillah atún ọpẹ́ dá fọ́lọ́run Ọlọ́run tí ọpẹ́ tọ́ sí ní gbogbo wa bẹ́ẹ̀ la á tọrọ àlékún kẹ́ àti gẹ́ fún Ànábì wa Muhammad intikaf ìyẹra kó láwùjọ àwọn èèyàn lọ́ba Ọlọ́run nájú pẹ̀lú ìjọsìn fọ́lọ́run náà àwọn àǹfààní tó wà ń bẹ pọ̀ díẹ̀ ó pọ̀ gan èso rẹ̀ pọ̀ dáadáa àkọ́kọ́ èso intikaf yóò fún wa láǹfààní ziyadatu silatil imaniya billah mashallah yóò jẹ́ kí yàn lè lékún nípa ìgbàgbọ́ níní sọ́lọ́hun yóò jẹ́ kí ìgbàgbọ́ níní sọ́lọ́hun kí okùn rẹ̀ kó yí láàrin òun àtọ́lọ́hun àjọṣepọ̀ contact direct sọ́lọ́hun yóò jẹ́ kó wà fún ẹni tó fẹ́ ṣe intikaf pẹ̀lú àlékún ìgbàgbọ́ náà níní sọ́lọ́hun àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wa ikhlasul amali lahu
yóò sì lè jẹ́ kéèyàn dojúkọ ọlọ́run náà fún iṣẹ́ gbogbo ìtẹ̀lé ọlọ́run náà tó fẹ́ ṣe ń bẹ̀ yóò lè jẹ́ kéèyàn ṣe ní mímọ́ 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 nítorí ọlọ́run lòun fẹ́ ṣe. Inshallah. Nítorí bí a bá fẹ́ lọ ṣe ìjọsìn ń bò mí ó ṣeé ṣe kéèyàn rí ẹni tí ó dini lọ́wọ́ àti ṣe àbí kí àwọn àròyé míì àbí àwọn ẹlòmíì kí wọ́n díyàn lọ́wọ́ àti ṣe àmọ́ bí wọ́n bá dá wà tó jẹ́ ìtìkáf máa ń jẹ́ kí òkun àjọṣepọ̀ láàrin ó tọ̀hún òkun ìgbà ọlọ́run náà gbọ́ máa ń jẹ́ kí ó lékún yìí sì ń lè jẹ́ kí iṣẹ́ náà kó jẹ́ iṣẹ́ tá à ń ṣe ní mímọ́. Ní ẹlẹ́kẹta wàtàfárúgú lẹ ibadatihi wa ta'atihi ń tún jẹ́ pé olú ẹ̀dá ó kúrò láwùjọ gbogbo wò ó wá lọ mú sọ láàrin òun àtọlọ́hun nìkan láti máa sin ọlọ́run bẹ́ẹ̀ àti láti máa tẹ̀lé ọlọ́run. Lẹ́lẹ́kẹrin wa yóò wa tarbiyatun nafsi ń tún máa ń lè jẹ́ kí ẹ̀mí kó rí ìdàgbàsókè ní ti dáadáa ẹ̀mí èèyàn á mọ́ dáadáa fún ẹni tí bá ń ṣe intikaf èèyàn fi ń kó ẹ̀mí ẹni ní nǹkan tó dáa ni wa jihadul hawa ń tún jẹ́ kí èèyàn lè rí ogun gbé ti ìfẹ́ ẹnu nítorí ẹni tó bá dá dúró tí ń kí alukurani níbẹ̀ ni àbí yanáfílà níbẹ̀ ni àbí ń ṣe àdìkár níbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí ìfẹ́ ẹnu lílo kó mọ́ sí yóò jẹ́ kó jìnnà sí èèyàn kò ní yẹ kó lọ́ọ́ máa ṣe nǹkan bó ṣe wù yóò máa lóun ṣe ẹ̀sìn bóun ṣe fẹ́ kò ní jẹ́ bẹ́ẹ̀. Lára àwọn àǹfààní àti èso rẹ̀ míì wàlbúùdù anisọ̀wárífì wàṣàwágìl ń tún máa ń jẹ́ kí èèyàn lè jìnnà sí gbogbo nǹkan tí yóò dín ní lọ́wọ́ àti sin lọ́hùn àti gbogbo ròyìnròyìn tí yóò díyàn lọ́wọ́ àti súnmọ́ lọ́hùn. Ìtìkáfò jẹ́ kí èèyàn lè wà pọ̀ lọ́lọ́hùn náà ó sì lè béèrè gbogbo tó ń fẹ́ nítorí bó ṣe jẹ́ pé ní tí ó ń dùn mọ́ wa ó nídìí àdúà èyí tó sì bàjẹ́ náà ó nídìí àdúà nǹkan tí ọlọ́run ti ṣe fún wa tí ní wa ń dùn sí á wàá kí ọlọ́run á bẹ ọlọ́run ẹ̀gbọ́n ọlọ́run o tó ó wù ẹ́ náà ló pín oore ńlá yìí kàn mí má wàá jẹ́ ó bàjẹ́ àdúà ọ̀pọ̀ lérè yìí ni èyí tí sì ń dàbí ń ta mí romi tí ń dàbí ìrònú bí ìbànújẹ́ èèyàn ó lè rí àyè láti sọ fọlọ́run pọ̀ ọlọ́run o ìfẹ́ nǹkan báyìí ìrònú báyìí ń bẹ pẹ̀lú mi àìbalẹ̀ ọkàn báyìí ń bẹ pẹ̀lú mi àlàáfíà tí ò tó mi ń bẹ pẹ̀lú mi gbèsè pọ̀ lọ́rùn mi ìbànújẹ́ pọ̀ èèyàn láǹfààní àti sọ gbogbo ẹ̀dùn ọkàn rẹ̀ yóò sì lè jẹ́ kíyàn kó láwùjọ wótòwótò ariwo àìmọ́lẹ̀ rẹ̀ ìsìn lọ́hùn olówó àdádúró yóò lè fi sin ọlọ́run mẹ́ lẹ́yìn náà wal ikthar min anwa'il ibadat allati tudhakki an-nafsa bẹ́ẹ̀ náà tún ni in tí ó tún jẹ́ èso tí ìtìkáfù lè mú wa ni pé a jẹ́ kí èèyàn ó pọ̀ sí nínú ìjọsìn gbogbo tí wọ́n bá fẹ́ ṣe ní àwọn ìjọsìn tí máa ń fọ ẹ̀mí mọ́ kó ń bi gbogbo dọ̀tí ìjọsìn tí máa ń fọ ẹ̀mí mọ́ kó ń bi ẹ̀ṣẹ̀ ìjọsìn tí máa ń fọ ẹ̀mí mọ́ kó ń bi gbogbo ròyìnròyìn tí àṣetáni máa ń gbé sí ni ní agbada wataj'alu al-mar'a akthara qudratin ala mawajahati fitanil hayat ẹni tí ó bá láǹfààní àti ṣe ìtìkáf yóò lè jẹ́ kí èèyàn kí ó lágbára láti dojúkọ gbogbo oríṣiríṣi ìṣòro ayé nítorí níbẹ̀ ni olú ẹ̀ ti wà pẹ̀lú ọlọ́run tó nílé ayé náà ọlọ́run èyí mo fẹ́ eléyìí ìfẹ́ èèyàn ó lè láǹfààní àti ráyè ṣe àyè bẹ́ẹ̀ ó yọ fún ẹni tí bá ń ṣe ìtìkáf ولهذا كان مقصود الاعتكاف وروحه كما يقول ابن القيم رحمه الله وقوف القلب على الله تعالى ẹ̀rí ìntàfẹ́ lòjù nínú ìdáwà nínú ìtìkáfù yìí gẹ́gẹ́ bí àfáwà àgbà Ibn al-Qayyim bó ṣe sọ ó ní yóò jẹ́ kí èèyàn lè kó ẹ̀mí ẹni níjánu kó ń bi gbogbo oríṣiríṣi tí ẹ̀mí tó lè dálẹ̀ láburú tó lẹ dálẹ̀ lẹ́ṣẹ̀ olówó wa wà pọ̀lọ́ ọlọ́run bí wọn bá sì ti wá wà pọ̀lọ́ ọlọ́run ẹgbẹ́ pé ń tólú ẹ̀ ń fẹ́ ó ti tólú ẹ̀ lọ́wọ́ nìyẹn àfi ọlá ọlọ́run àfi bẹ ọlọ́run kọ́lọ́n kó fún aláǹfààní àti máa ṣe irú àwọn ìbádàtù wọ̀nyí káwa náà wà ní tí ó ṣe ìtìkáf yóò tún jẹ́ kí wọn lè dá wà pọ̀lọ́ ọlọ́run nìkan wal inqita' anil ishtighal bil khalqi wọ́n tó bá wà láwùjọ àwọn èèyàn yálà lílo ló wà ní àbí àkójọ àwọn ẹgbẹ́ ẹni ó nílè láǹfààní àti bá Ọlọ́run sọ̀rọ̀ bó ṣe yẹ àti bó ṣe tọ́
àmọ́ bí a bá dá wà láyé yìí tó ní òun ṣe ìtìkáf ọmọ ò ní dí lọ́wọ́ ìyàwó ò ní dí lọ́wọ́ ọkọ ò sì ní dí lọ́wọ́ ẹbí ò ní dí lọ́wọ́ láti máa bá ètò ìsìn ọlọ́run tó ti torí rẹ̀ kó lé láti máa bá bọ̀ wá ọlọ́run yóò dùn tẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. naam. jazakumullahu khair. àmín ya rab. gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ustaz ṣe fún wa náà láti gbọ́ yìí nípa àǹfààní tí ń bẹ ní ara pé èèyàn ṣe ìtìkáf. ìjọ kan tó wà ń bẹ tí anábì torí ẹ̀ ṣe gan tẹ́lẹ̀ sàlám ìfi ń wá òru tí a mọ̀ sí òru Laylatul Qadr. bẹ́ẹ̀ bá ṣe ìtìkáf ń bẹnu ẹni tí ọlọ́run ó fi ṣe kòńgẹ́ òru náà nítorí pé tó wà láàyè tó wà èso ńlá kan lè yíwọ́n jẹ́ fún àǹfààní ńlá pàtàkì tó jẹ́ fún ìtìkáf torí pé tẹ́yìn bá wà nílé ara ẹ̀ lásán tẹ́lẹ̀ ó lè má ṣe kòńgẹ́ òru náà nítorí pé ẹni tó ṣe kòńgẹ́ òru Laylatul Qadr tá ń sọ yìí kì í ṣe ẹni tó wà lójúfò lóru náà nìkan kò rí bẹ́ẹ̀ o ẹni tó wà lójúfò tí ó sùn níjọ́ náà tí sì ń ṣe ìbádà pẹ̀lú ìbẹ̀lọ́hùn bóyá ń ṣe náfìlà ní o bóyá ń ṣe tìláwà Al-Qur'ani ní o bóyá dùà ní í ṣe o bóyá azikaru ní í ṣe o tí òru náà bá lórí gbangba báyìí tó olúwa rẹ̀ ń ṣe kan nínú ìbádà ohun tá a fi ń jọ́sìn fọlọ́hùn ní í ṣe kan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ló ṣe kò ń gẹ́ òru náà bó ṣe jẹ́ ni kì í ṣẹni tí ń jà sórí tíì lóru náà tí ń jà nítorí pẹ́ẹ́ abẹ́ni tó jòkó tí owó Al-Qur'ani tó fẹ́ ṣe àbọ̀ ìtàn kóòlù jáde abẹ́ni tí wọ́n kóòlù tí wọ́n máa ń lùlù ń jọ náà pé aláwọn fi ń yọ̀ ní pé wọ́n kì í ṣe eléyìí ló ṣe kò ń gẹ́ òru Laylatul Qadr bí bá ṣe pẹ́ tí ń ṣe ìbádà lóòjọ́ náà ni ẹ̀ẹ̀kan wá ní ìbádà lára ló ní òrùjọ́ yẹn tó ju ẹni tó wà ní tìkáfù lọ. Masha Allah. jásí pé inú èso ńlá tí ń bẹ fún tó kún gbogbo yìí tẹ́ sọ yìí òun náà ni pé kéèyàn ṣe kíni o kéèyàn ṣe kò ń gẹ òru tí a mọ̀ sí Laylatul Qadr lẹ́bi àlàyé tí ẹ ṣe fún wa lẹ́ẹ̀kan inú àlàyé bákan náà òun náà ni pé bẹ́ẹ̀ àǹfààní tó lè mú wa fún wa ni pé èèyàn kẹ́yìn sí àròyé ayé yányán èèyàn kẹ́yìn sáròyé ayé yányán tó pé Olúwa wa dojúkọ ọ̀rọ̀ tọlọ́hun dojúkọ Ọlọ́hun láti máa tọrọ ìyọ́nú Ọlọ́hun àti àánú lọ́dọ̀ Ọlọ́hun gẹ́bí gbogbo àwọn àlàyé tí ẹ ṣe fún wa àwọn àlàyé náà ó tó fún wa tí a fi torí ẹ̀ ṣe ìtìkáf lára àǹfààní tó bẹ̀ fún ni pé kò ní jẹ́ kí nǹkan burúkú kan lápá lára àwẹ̀ tó lúwa rẹ̀ ń gbà ẹ̀rí ìlápá burúkú kan ò ní sí ní ara àwẹ̀ tí olúwẹ̀ ń gbà ààbò wà pọ̀lú olúwẹ̀ àwẹ̀ náà yóò fi lè wà lálàáfíà torí pé ẹ̀mí ò ní rorokiro ara náà ò ní gbabi tí ò yẹ kó gbà lọ àní ìlọbi tí ò dáa kan gbogbo kìnìyàn yóò jẹun tí ó wà dáadáa ẹ̀yàn ó dáwà pẹ̀lú ọlọ́run ọba tí ó ṣẹ̀dá wa kọ́lọ́n kó dákun kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ẹ dákun jẹ́ àwọ̀ báwo ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam báwo ló ṣe ohun tí a mọ̀ sí ìtìkáfù yìí báwo ni Ànábì ṣe gbà ẹ̀rí alákọ̀ọ́ni pé ńgbà tí Ànábì fẹ́ ṣe ìtìkáfù a ní ó kókò nílé ẹ̀ nǹkan tí fi ń sùn wọ́n gbé lọ síbẹ̀ ẹni àtàṣọ ẹ̀ wọ́n gbé lọ síbẹ̀ sí mọ́ṣáláṣí èyí ń sọ pé báwa náà bá fẹ́ lọ ṣe ìtìkáfù káwa náà múra wọ́n àti pé àádọ́hùn tá a lọ mẹ́ni mọ́ṣáláṣí a máa fi sùn lọ́hùn kò dáa bẹ́ẹ̀ kéèyàn ti ya mú tó fẹ́ fi sùn ni kó mú kó lé kó má lọ ní ọmọ làkejì ẹ̀ lára ńgbà tó bá dọ̀hùn kéèyàn mú kó lé ló fi dáa jù ẹ̀rí gẹ́gẹ́ àfikọ́ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà lára àwọn tí Ànábì àtúmọ̀ ṣe ebi ń ta kà fúnra alẹ́ kan ni pé yóò ní ààyè kó tó pò kan nínú mọ́ṣáláṣí náà tí yóò máa gbé tí yóò ta tẹ́ntì rẹ̀ báyìí tí yóò máa gbé máa fẹ̀mí tẹ̀lé mi lára àwọn ohun tí ó lẹ́tọ̀ọ́ fún ọ tó o gbọ́dọ̀ kọ́kọ́ ṣe tí ó máa jẹ́ ìpalẹ̀mọ́ rẹ̀ nígbà tó bá ń lọ sí irú ààyè bẹ́ẹ̀ bákan náà lára àwọn tí Ànábì tún ṣe ni pé al-mukusu fil masjid Ànábì jókòó sí mọ́ṣáláṣí ó sì pẹ́ ń bẹ̀ ó sọ bẹ́ẹ̀ dàyè tó gbé tó jókòó síbẹ̀ tí ì ṣe pé ń lọ ń bọ̀ la yakhruju minhu ila al-hajatin mulimma ẹ̀rí aw muhimma jiddan Ànábì ò ní jáde kó nu mọ́ṣáláṣí àyàfi ní tìtorí hajj kan bùkátà kan tó fẹ́ lọ bí ẹ̀ min bawlin aw gha'itin níbi pé kíni àbí kó fẹ́ lọ tọ̀ ni àbí ó fẹ́ lọ jẹ́ kíni ó fẹ́ lọ gbọ̀nsẹ̀ ni gẹ́gẹ́ bí hadisi tí Aisha gbà wá ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wa kana la yadkhulu al-bayta ila al-hajatin idha kana mu'takifan ẹ̀rí hadisi ń bẹnu Sahih Bukhari ẹ̀ẹ́n Fathul Bari abapàdé ń bẹ̀ ìtọ́fà ń pé
kana la yadkhulu al-bayt ila al-hajatin ẹ̀rí kìí kò nínú mọ́sáàsì ní àfìgbà tó bá ní ìhájà kan bùkátà kan tó ṣe pàtàkì tó fẹ́ lọ bíyà rẹ̀ ẹ̀wà kana sallallahu alaihi wasallam ani yu'ti aw yu'ta ilayhi bi ta'amihi wa sharabihi illa mu'takifihi ẹ̀rí wọ́n máa ń gbé oúnjẹ rẹ̀ wá bá ń bẹ̀ ni wọ́n ń gbé oúnjẹ rẹ̀ wá bá ń bẹ̀ ni láì bí tó ti ṣe ń tìka fún náà ẹ̀rí máa ń gbé oúnjẹ lọ bá ń bẹ̀ ni àwọn ìyàwó ẹ̀ máa ń gbé oúnjẹ lọ bá níbẹ̀ pé oúnjẹ la gbé wá yìí o oúnjẹ nígbà tí wọ́n bá ń gbé oúnjẹ wá fáwa náà wọn ò ṣiṣẹ́ máa lọ dáná ń jẹ ní tìkáfù wọ́n ní ẹ dákun ẹ fún wa ní gbangba àtàkàn bíi àmọ̀ ṣe ń jẹ ń bẹ̀ torí pé a fẹ́ ṣe tìkáfù lọ́dọ̀ yín ìnira ló kó déhùn kó o ti lẹ́ni tí ó máa gbé oúnjẹ wá fún ọ níbẹ̀ ló fi dáa jùlọ bọ́ọ̀ bá sì máa rà náà ni máa sanwó fẹ́ni tí ó máa ta fún ọ ayé fóònù la wà lẹ́ni ó lè pé salamu alaikum bá ń gbé oúnjẹ wá yóò sì gbé oúnjẹ wá fún ọ ẹ̀rí tí ó mú wàhálà kan dání bẹ̀ àmọ́ mọ́ àtàrà bẹ́ẹ̀ kọ́ jẹ́ pé fóònù náà lọ́wọ́ aranjúmọ́ ń bẹ̀ ó máa jẹ́ fóònù dání ló máa pọ̀ tún lamẹ́ríkà ẹ̀yìn ustaz wa àwà ní tìkáfù sẹ́ẹ̀ni fún ránṣẹ́ sí wa ní èyí là ń ṣe tìkáfù fún èyí o ti ń balẹ̀ jẹ́ o ada fasadun kabir o ti ń balẹ̀ jẹ́ nìyẹn má fi èyí fi ṣe bẹ́ẹ̀ nígbà tó bá ní bùkátà kankan ló tún ṣeun tí bákan lára ohun tí a tún bùkátà ní pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam yuhafizu ala nadhafatihi ẹ̀rí Ànábì mọ́ ń tọ́jú ìmọ́tótó ara rẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ bí ohun tí wọ́n ní wa idh kana yukhruju rasahu ila hujrati Aisha wọ́n ní a máa gbérí ẹ̀ jáde sínú yàrá Aisha yẹn lọ́n kó mọ́ lọ́ba likay turajjil lahu sha'ra rasihi nítorí pé yóò máa ń ba tún orí ẹ̀ ṣe yóò bá tún orí ṣe Aisha máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam a máa bá tún orí ẹ̀ ṣe inú àdìsí tí wọ́n wá gbà wá lọ́tọ̀dọ̀ Aisha radiyallahu anha annaha kanat turajjil an-nabiyya sallallahu alaihi wasallam wa hiya haid pé Aisha máa bẹ nínú nǹkan yìí láàrẹ̀ kò sí gbọ́dọ̀ Ànábì ní masáàsì o Ànábì ó sì yọ eréṣì tàbáyì tí Aisha sì máa ń bá tún irun orí ẹ̀ ìmọ̀ ń bá tún ṣe ìdán nọ̀fọ́fà ni ó ṣe pàtàkì mọ́tòrí pé ó fẹ́ lọ wọ itikaf kó wá dọ̀tí kó rí mú aṣọ tó dáadáa ní aṣọ tó mọ́ mú dání kára rẹ̀ balẹ̀ torí pé ó lè wẹ̀ ń bẹ̀ ó lè wẹ̀ ní itikaf tó sì padà wọlé síbẹ̀ káwa mẹ́gbẹ́ wa mẹ́ ọwẹ́ ó sì wọ aṣọ tó dáa bákan náà ǹjẹ́ o lè lo nǹkan tá a mọ̀ ní at-tayyub ìta mọ̀ sí àwọn bíi parfum àbí àwọn nǹkan tí ó lóorùn tó dá ń bẹ̀ wa tazayyun àti ìṣeré lọ́ṣọ̀ọ́ ń bẹ̀ ó lè ṣeré lọ́ṣọ̀ọ́ ń bẹ̀ ó wẹ̀ dáadáa ó gbọ́n gbàgbádá ló mú lọ ó wẹ̀ gbàgbádá rẹ̀ bí wọ́n bá ló mú lọ ara rẹ̀ ó balẹ̀ tó fi máa ráyè ṣe àníyàn tó sì máa ṣàdúà lẹ́ni tó máa ṣíwájú Ọlọ́run ẹ̀wá lọ́fíńdà ni a lè lò nígbàtí ìbá ṣe pé afẹ́ fi kó bára afẹ́ ànídìí oorun tó dùn ní láti máa fi jẹ gbádùn pé ẹni sì ẹ̀rí gbogbo nǹkan bẹ́ẹ̀ a lè lò nígbà fẹ́rẹ́fẹ́ tí òfin ní ba nǹkan jẹ́ fún wa. ìgbà tí ìbá ti ṣe pé nítorí kí àwọn obìnrin olóbìnrin lè gbóòórùn tá a lò fún tó ń pé afẹ́ fi dá wà pọ̀ lọ́wọ́. àwọn jùmúrù wọn tiẹ̀ kọ iye wọn ni àwọn jùmúrù wọn kọ ni wọn ni yóò kara wọn kọ pé a gbọ́dọ̀ ló ń torí pé kóbi olóbìnrin kan lè máa gbọ́ọ̀rùn wa káwọn ni bàbá kò bí àpàdé o bàbá kò bí àpàdé o ó ti fẹ́ balẹ̀ jẹ́ nìyẹn kì í ṣe ohun tí ó wà dáadáa bákan náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kana sallallahu alaihi wasallam la ya'udu maridan Ànábì yìí lọ bẹ̀ aláàrẹ̀ wò láti itikaf àwa náà a gbọ́dọ̀ kó ní lọ bẹ̀ aláàrẹ̀ wò láti itikaf illa àyàfi tó bá wà lè kọjá para ọmọ olúwa rẹ̀ ò yá tí ó sì rẹ́ni tó lè ṣe ìrànlọ́wọ́ ní hajjá ó ti lè gangba náà nìní ló tún fi lè ṣe kíni àmọ́ tí wọ́n bá lè gbé wá fún bẹ̀ kó wò ó kó tọ́jú ẹ̀ ń bẹ̀ fọwọ́ hasan ó fi dájú kó jáde kó ń bẹ̀ lọ tó pé Ànábì ò lọ wo aláàrẹ̀ wọ́n ní a sì mọ́ kọjá lára ilé wọn tí ò sì ní lọ wo nítorí pé ń bẹ nínú kíni ń bẹ ní itikaf torí pé tó bá débẹ̀ ọ̀rọ̀ míì lè wáyé tí wọ́n máa ṣe ó tún máa sọ ẹ̀rí wọ́n ní bákan náà kì í tẹ̀lé janaza Ànábì wà ní itikaf kó tẹ̀lé òkú lọ tẹ́ Ànábì ò ṣe bẹ́ẹ̀ o ìsàn àwa náà a gbọ́dọ̀ jẹ́ tí ìjáde wa yọ pọ̀ nígbà tí a bá wà ní itikaf látara bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣe àkíyèsí púpọ̀ nítorí kí itikaf kó má bàa já tó sì náà pé itikaf tó wọ́n ti ṣe kíni ó ti já nínú àdìsí tí Aisha gbà lọ́dọ̀
anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní kana nabiyyu sallallahu alaihi wasallam yamurru bil marid wa huwa mu'takif. Allahu akbar. Yamurru bihi yóò kọjá lára rẹ̀ kó sọ pé báwo la ṣe sí o sọ́sàn díẹ̀ ẹ̀rí kò ṣe bẹ́ẹ̀ o ẹ̀rí fayamurru kama huwa la yu'arriju yas'al anhu ẹ̀rí wala yu'arriju yas'al anhu ẹ̀rí kì í kó ní àbá lórí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ jásí pé àwa náà á kọjá lára wọn lásán láì ní ṣe kíni o láì ní sọ sí láì ní pẹ́ńbẹ́ ìdáni bá fẹ́ ṣe é ká ṣe àkíyèsí kọ́ ṣe pé á kàn wá ń bẹ̀ lásán tí ohun tí a mọ̀ sí ṣe káfù lára wa ó ti bàjẹ́ ǹjẹ́ àwọn ìlànà bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣe ní àpapọ̀ àkójọpọ̀ àwọn ọ̀rọ̀ tí mo ṣàlàyé yìí pé ọ̀nà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó gbà fi ṣe ìtìkáfù òun náà ni pé ó ṣe ìtìkáfù yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú àti akitiyan tá a mọ̀ sí ìbáàdà níbẹ̀ òun náà ló dojúkọ jù kò gbẹ́mí ẹ̀ lọ bì kan ó sì jókòó sí mọ́ṣáláṣí ẹ̀rí ó sì wá tẹ̀lé ìfi ń tẹ̀lé Ọlọ́run bákan náà wá ń ṣọ́ òru rẹ̀ láti lọ́kọ́dún yẹn gan-an kó lè ṣe déédéé kó lè ṣe kòńgẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbàdàt àti àwọn àdìkár àti àwọn àdìríyà tó dáa náà ló fi gbé ayé nìna àti tìláwà. ara rẹ̀ náà ni ìgbà tí ìyàwó rẹ̀ Aisha lọ bá pé rẹ̀ Muhammad o nígbà bá ń bẹ Ọlọ́run tá à ń kí Ọlọ́run tá a fi ń wá òru làlátò kọ́dún náà irú àdínyàwó àdìkárò olóyè tá a lè ṣe ń bẹ̀ jazakumullahu khair. lànàbí sì dá lóhùn pé bó bá ti wá dà bẹ́ẹ̀ nínú àwọn àfikún tó fi kún nínú àwọn àdúrà tó dájú ó ní Allahumma Ọlọ́run o innaka afuwwun ìwọ náà ló máa ń fi rírí ṣalẹ́ rí èyí ni pé ìwọ náà lọ bá alámójúkó ìwọ ló máa ń mọ̀ pé ọ̀daràn léèyàn àmọ́ ó fojú pé kò mọ̀ ní nífi ń ṣe innaka afuwwun tuhibbul afwa ó sì fẹ́ràn àti máa ṣàmójúkó pípọ̀ fún àwọn ẹrú rẹ̀ torí di eléyìí Ọlọ́run ò fáfọ́ á nì má wo bí mo kù sí má tọ pinpin láì fi mi forí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí àdúrà kan ni tó kó àánú Ọlọ́run pípọ̀ jọ bẹ́ẹ̀ni nítorí ẹni Ọlọ́run bá tọ pinpin láì fi ẹ̀ kò lè rọ́nà lọ lálùkẹ́ àmọ́ bẹ́ẹ̀ni ń já sí pé ẹni tí ó fi ẹ̀sìn mà wá àdúrà tó kọ́ ìyàwó rẹ̀ nìyẹn pé máa wí bẹ́ẹ̀ innaka afuwwun tuhibbul afwa fa'fu anni wọ́n lọ bá alámójúkúrò ó sì fẹ́ràn bẹ́ẹ̀ ní ṣíṣe àwọn èèyàn ní ajá ẹ̀dá tó yẹ pé bí èèyàn bá ti ṣẹ̀ wá alẹ́lá yáàfì lóòótọ́ ṣùgbọ́n kínní ni ó tún kù nú wa àmọ́ ẹni Ọlọ́run bá wá yáàfì pátá Ọlọ́run yáàfì rẹ̀ kò tún ní sọ sí èyí nìmọ́ fa'fu anni torí ìdí eléyìí Ọlọ́run má ṣe yáàfì ẹnì kọ̀ọ̀kan wa ọ̀la ìjẹ́ kan ṣùtọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ẹ bá ní àfikún lérí ibi tẹ́ ẹ bá ọ̀rọ̀ dé ń wá ní kí bí gbogbo ọ̀rọ̀ ìtìkáfù náà ṣe wá ń lọ yìí àwọn kí la mọ̀ ní tí yóò lè bá jẹ́ àlàyé díẹ̀ kan wà nítòsí ọ̀dọ̀ mi mi pé ìtìkáfù là ń ṣe yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé a máa ń kírun àwọn nǹkan kan bà ìrun jẹ́ kí làwọn nǹkan tá a mọ̀ tó bà ìtìkáfù jẹ́ alákọ̀ọ́kọ́ alhaid bóbìnrin gẹ́gẹ́ bí n ta ti tẹ̀síwájú tẹ́lẹ̀ pé bọ́kùnrin ṣe ń ṣe ìtìkáfù bẹ́ẹ̀ lóbìnrin pàápàá lè ṣe obìnrin ló wà ní ìtìkáfù yìí lálejò oṣooṣù rẹ̀ bá dé ǹjẹ́ kí ni ó ti ṣe wọ́n ní bó bá ti wá rí bẹ́ẹ̀ míyàn bá ti gbàlejò bẹ́ẹ̀ lóbìnrin ìtìkáfù ní dúró nítorí kò lè wà bẹ́ẹ̀ kí ìtìkáfù rẹ̀ kó tún máa lọ wọn nu fàṣà bẹ́ẹ̀ náà tún ni ẹni tí ẹ̀jẹ̀ ìbímọ bá ń bẹ lára ẹ̀ bó bá ti yọ sí báyìí ìtìkáfù dúró nítorí ó ba ìtìkáfù náà jẹ́ obìnrin ò lè gbójú gbóyà kó máa wá fi àwọn ẹ̀gbin ni fi lóhun ṣe ìtìkáfù àwọn afáàkọ́ ẹlẹ́ẹ̀kejì aljima àìmọ̀ bẹ ní ìtìkáfù ká tún bá obìnrin lọ́rọ̀ ńbẹ̀ ká súnmọ́ obìnrin èèwọ̀ ni ká súnmọ́ obìnrin aljima yubtilu ìtìkáfù a máa bá a jẹ́ ni kódà bí yàn bá wà ní ìtìkáfù tó ṣe wọ́n ní ó tún súnmọ́ kí obìnrin náà àtòun àtọkùnrin náà ó ti di ẹ̀ṣẹ̀ fún wọn bí wọ́n bá mọ̀ọ́mọ̀ fi ṣe ó ti di ẹ̀ṣẹ̀ fún wọn ní ẹlẹ́ẹ̀kẹta wa yóò nínú tó bá ìtìkáfù jẹ́ náà ni kọ́tí òní yẹtẹlẹ ìtìkáfù ìwọ tó wà ní ìtìkáfù tó ti ń bọ́ lọ́hùn nájú pẹ̀lú alukur'an tó ń sa àwọn àdìkár tó ń yẹn náfìlà tó ń bẹ Ọlọ́hun kó kàn déédéé ní kí a máa ń ṣe kíní fún ò ṣe mọ́ tó
bí wọ́n bá dá àníyàn náà rúlẹ̀ kan náà ìtìkáfù náà ti bàjẹ́. Masha Allah. Nítorí àníyàn àti súnmọ́ Ọlọ́run tó ní òun fúnra ẹ ti bàjẹ́ ó ti wá rí pé Ọlọ́run ò lè gbé òun mọ́ bá ní ara bá ti gé kò ṣeé ṣe wọn walau anta fil masjid batala intikafuk kódà kó jẹ́ mọ́sálásí náà ló wà làníyàn ti yí padà lè pé òun fẹ́ dáadó òun gé òun wọ́n ní bẹ́ẹ̀ ni tó ṣe ó ti ba àwẹ̀ ó ti ba ìtìkáfù jẹ́ lakin law qulta sa'akhruju insha Allah ba'da al-maghrib àmọ́ bó wáyé pé òun ṣe ìtìkáfù náà lọ́wọ́ àmọ́ lòun ní lẹ́mi wá pẹ̀lú gọ́ọ̀rùn tó bá mú mi wà ń bí tí fi dàsíkò magribi ń jáde lọ láti lọ bí abùkátà kan lakinnaka bighairi ra'yik wa lam takhruj hadha àmọ́ kíní ẹ̀ wálẹ̀ mí ẹ̀ ni ò dàníyàn pé ó fẹ́ ṣe wọ́n ní bó bá jẹ́ pé ó wá fún rẹ̀ bẹ́ẹ̀ ni lóòsì wá jáde wọ́n ní ìtìkáfù ẹ̀ kò bàjẹ́ bí àwọn bá ní lẹ́mìí tí ó wá dàníyàn sí pé òun fẹ́ ṣe tó kàn wá lẹ́mìí pé bó àsìkò náà kú wájú tó padà jáde mọ́ kò bàjẹ́ ń jásí pé kíyàn ṣọ́ra pẹ̀lú àníyàn tí bá ń dà nígbà tí bá ń ṣe ìtìkáfù. àníyàn ṣe pàtàkì lára yẹn. ó ṣe pàtàkì àníyàn ní lọ́nà máa ń wò. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì pé tànábì ní innamal a'malu binniyat gba tó bá ti dà ní nǹkan tó bá dà ní àná rún tó dà ní ẹ̀kọ́ bọ́ sí mọ́. ní ẹlẹ́kẹrin nínú tí máa ń ba ìtìkáfù jẹ́ al-khuruj minal masjid min ghairi haja wọ́n tó ti wá mọ́sálásí tó ti mú sọ tó ń ṣe ìtìkáfù lọ́wọ́ kó kàn déédéé já bọ́ta léyìí tí kìí ṣe pé nǹkan dandan kan ló fẹ́ mú ẹ jáde ìdájáde bẹ́ẹ̀ kó nínú ìtìkáfù àmọ́ àbájẹ́ fa in kana li hajatin bó bá sì jẹ́ pé bùkátà gbọ́ngbọ́n kan ni wọ́n ní èyí ni ò ba ìtìkáfù jẹ́ lọ́dọ̀ gẹ́gẹ́ bí kíni min kibali li ziyarati maradin mathalan ẹni tára òyà tó fẹ́ àwọn lára ọmọ òyà ó fẹ́ ṣe bí ẹni yọjú sí lẹ́ẹ̀kan náà ó tún padà sí mọ́sálásí ibi tó ti ń ṣe ìtìkáfù wọ́n lè yí ni kò bà ìtìkáfù jẹ́ nínú títún bá jẹ́ al-igma ẹni tí nǹkan dédé kọlù tó ṣàfẹ́kù ara rẹ̀ tó dákú gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àsìkò ni ìtìkáfù ti dúró wal junun bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ya wèrè lójijì ọlọ́mọ fi ṣàdánwò fún wa àwọn nǹkan yẹn yàtọ̀ lè ìtìkáfù a máa gé ìtìkáfù àdáadúró lọ́dọ̀ Imam Maliki àti Shafi'i àti Abu Ahmad ọmọ Hanbali àwọn ni wọ́n mú àlàyé bẹ́ẹ̀ wá ní ẹlẹ́ẹ̀kẹfà wa yóò nínú tí máa ń bá ìtìkáfù jẹ́ náà ní àrídà kéèyàn dédé ní kí lòun ń tẹ̀sìn náà sí ẹ wo ẹ̀fọ́ ọmọ ẹ̀sìn Ìsìlámù yìí ìṣẹ̀sìn mọ́ òun ò lọ́wọ́ nǹkan mí sí òun ò ṣẹ̀sìn Ìsìlámù mọ́ ìyípadà kó nú ẹ̀sìn tufsidul ìtìkáfù wọn ni a máa bá ìtìkáfù jẹ́ pẹ̀lú gbogbo àpapọ̀ àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ẹnu wọn kò sí kí ló fa wọ́n ní tó fa táwọn sọ bẹ́ẹ̀ ni pé ẹ wọnú alukur'an ọlọ́run kó àwọn àlàyé náà wà lẹ́kùnrẹ́rẹ́ níbi tọ́lọ́run ti sọ fún ànábì pé walaqad uhiya ilayk mọ́mọ́ o bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run la ránṣẹ́ sí rẹ̀ ànábì pé iṣẹ́ wa ní lọ́ọ́ jẹ́ fún àwọn èèyàn wa ila alladhina min qablik kì í sì ṣe wọlé ní àkọ́kọ́ tá a fi ṣẹ́rán àwọn ànábì ọlọ́run ti kọjá pípọ̀ èmi lànábì Nuh èmi lànábì Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ́dọ̀ ànábì Musa ó fi dọ́dọ̀ ànábì Isa wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ láwọn òjíṣẹ́ láwọn ànábì ọlọ́run tá a ránṣẹ́ sí ǹjẹ́ kí wá ní o ànábì o tí mo fẹ́ fà ẹ́ tí mo fẹ́ pe àkíyèsí rẹ̀ sí ni pé la'in ashrakta ìjọ tó o bá ní ẹ̀sìn Ìsìlámù sú ẹ ò ṣẹ̀sìn mọ́ tó yẹ pé nǹkan mi ló fẹ́ máa lọ wá ṣe tó wá lọ dẹ́ntì ń ṣẹbọ sọ́lọ́hun la yahbatanna amaluk tóun ti pò rẹ tóun ti fẹ́ tá a ní sí ẹ mò ń fẹ́ kó o mọ̀ pé gbogbo iṣẹ́ tó dáwọ́lé yányán gbogbo ẹ ti dàrú ó ti bàjẹ́ èmi làwọn náfìlà tó yàn tẹ́sẹ̀ rẹ wú gbogbo wàhálà tó ṣe ilé ọlọ́run tó kọ́ ni mọ́sálásí tó kọ́ ni máka tó lọ ni pé bẹ́ẹ̀ náà wá ní àyà yìí ló jẹ́ ká mọ̀ pé èèyàn gbọ́dọ̀ máa wà nú ẹ̀sìn Ìsìlámù tán kó tún máa wá nàgà wo ẹ̀bọ̀ ránṣẹ́ in tó bá ti mú ẹ máa lọ yẹ nǹkan míì wò ní ti ń bẹ̀sìn jẹ́ ẹ̀sìn ẹ ti bàjẹ́ anábì tọ́lọ̀ ń fẹ́ràn jù ní kò yáàfi rẹ̀ fún la'in ashrakta in tó bá mú ẹ kó nú ẹ̀sìn Islam tó jẹ́ pé inna ad-dina inda Allahil Islam èyí tí ọlọ́run lóun lọ́wọ́ sí tóun mà lẹ́sìn iná lẹ́sìn Islam bí mùsùlùmí bá lóun ṣẹ̀sìn mọ́ tó fẹ́ wò ta tó fẹ́ wá nǹkan mí ṣe la yahbatanna amaluhu iṣẹ́ òun tọ̀ òun ni ti bàṣẹ́
ọlọ́wọ́ ni wala takunanna minal khasirin in tó bá sì mú ẹ kó ń di ẹ̀sìn ló kù tó fẹ́ ṣe ọlọ́mọdé àṣẹ̀sìn méjì ni wá gbogbo ẹni dúró tẹ̀sí Islam ń kírun ń gbàwẹ̀ ọlọ́run kẹ́yìn yan zaka àsìkò àwẹ̀ dé ó láàánú ọmọ ìyá rẹ̀ gbogbo àwọn pẹ́pẹ́ fúru bẹ̀ ń ṣe kó sì wá dédé kó ń pòun ò ṣẹ̀sìn mọ́ wọ́n ní gbogbo ohun tó bá ti dáwọ́lé yóò bàjẹ́ bá ànábì ṣe nípò tó lọ́dọ̀ ọlọ́run àkíyèsí ni tọ́lọ́run pèsè gbogbo wa dán wò gbogbo ilé tó ń kọ́ ó ti wo gbogbo ipò gíga tó dé ó ti bàjẹ́ wala takunanna minal khasirin ó máa wà nú àwọn ẹni tí yóò pàdánù tí ó ṣòfò láyà tí láti àmà ọlọ́run má fi ṣàdánwò fún wa ọlọ́lá ìlàwà lérí gbogbo àwọn àlàyé yìí gbogbo àwọn omi láǹfààní tá a bá tún lè rí tí bá ń bẹ ní sàkání àfàmì àwọn wà ní tí ìbọyín kò tún sí nǹkan jù ká kíyín lọ nítorí ẹ ti gbìyànjú léyìí tó pọ̀ kọ́lọ́hún kó bá wa sẹ́yìn lẹ́sàn dáadáa àmín ya Rabb. èyí tí ó kàn tún sọ sí mi lẹ́mìí tí ń fi kún nínú ta kàtẹ́lẹ̀ rí pé nípa qada'ul al-idda wọ́n sọ pé èèyàn bẹ ní ìtìkáfù obìnrin wà ní ìtìkáfù tí ọkọ ẹ̀ ṣaláìsí Masha Allah lápèjúwe ìgbà tó kọ ẹ̀ ṣaláìsí ni yóò ṣe kí ni ìtìkáfù ti bàjẹ́ nítorí pé tí n bá nígbàgbé inú mubtilatil ìtìkáfù ni ẹwà ní tí máa ń ba àwọn ìtìkáfù tó lè bàjẹ́ tẹ́yàn ó fi jẹun pé ìtìkáfù ẹ̀ dúró oge wọn náà ni wípé nígbà tí obìnrin bá wà níbẹ̀ tí ọkọ ẹ̀ bá kú tí wọ́n sọ pé ọkọ ẹ̀ kó ń lé o yóò jáde kó ní ìtìkáfù náà láti lọ ṣe ìdá láti lọ ṣe opó fún ọkọ ẹ̀ nítorí bẹ́ẹ̀ èyí náà ń bẹnu tí a lè kàfikún lẹ́ẹ̀kan sí ẹ tún sọ̀rọ̀ nípa ohun tá a mọ̀ sí rídà àrídà ní kẹ́yàn kó mà nínú ẹ̀sìn nígbà tí olú ẹ wà ní ìtìkáfù tó ní ìsìlámù kí ni ohun tó ṣe ìsìlámù kan mọ́ tó ti kó mà ní ìtìkáfù rẹ̀ bàjẹ́ ó bàjẹ́ àyàfi tí ó bá tún padà wọnú ẹ̀sìn lókù nítorí pé májẹ̀mú àkọ́kọ́ tá a fi ń ṣe ìtìkáfù ní pé kéèyàn jẹ́ muslim bẹ́ẹ̀ni àbí nígbà tí o bá ti islam bá ti sí lára èèyàn o ní ìtìkáfù kankan o sì gbé islam kúrò lára ọlọ́mọ fi kàn wá láyéláyé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó yẹ kó tún padà ṣe kẹ́lmà náà yóò tún dà ní ìtìkáfù láti padà sínú ìtìkáfù ní gbogbo tó ti ṣe sẹ́yìn yányán gbogbo ti bàjẹ́ ó ti bàjẹ́ kọ́lọ́ mọ́ sọ̀rọ̀ abẹ́ láyéláyé nítorí bẹ́ẹ̀ pọ́n kí púpọ̀ bákan náà lára pé èèyàn wá dára jánábà èyí ò bá ìtìkáfù rẹ̀ jẹ́ o ó dára jánábà yẹn tí ì ṣe pé ó wù bẹ́ẹ̀ àyàfi tó bá tà lázáza tí àwọn ó kéré adùn ẹ̀ fúnra rẹ̀ tí ó ń jẹ gbádùn tí omi ẹ̀ fi ṣe kíni tó fi bọ́ọ̀lẹ̀ lára rẹ̀ jẹ́nìmínú húnná nǹkan ipò ti ṣe olúwa rẹ̀ àwọn rẹ̀ bàjẹ́ ẹni pé látara lázáza ló ti mú omi jáde ẹ̀rí omi náà yẹn sì jáde lásán bí bá ṣe pé ìtorí ìgbádùn kan ní fi máa ń wáyé látara bẹ́ẹ̀ àwẹ̀ ti bàjẹ́ ná ẹ̀yìn tí káfù tó ṣe kíni ó bàjẹ́ ẹ̀rí tọ́ báyá sí pé omi ẹ̀ wá lásán ó sùn ni ló wá àbí ẹni tí omi ẹ̀ já rẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí pé ẹlòmí omi náà já rẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé omi náà mọ̀ dédé wá ọlọ́mọ fi kàn wá láyéláyé ọgbọ́n tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọ bá wa ṣe wòsàn fún wọn ẹ̀rí ẹni tí ti bá wà bẹ́ẹ̀ òun tiẹ̀ yóò kàn jáde lọ wẹ̀ ni yóò sì padà sí mọ́sálásí ìtìkáfù tiẹ̀ kò bàjẹ́ pé kíní ẹ̀ wá ẹ̀mí tí ẹ̀yin náà ti gbọ́ ti pẹ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n gbé kálámù kó fún ìran mẹ́ta kan inú ìran mẹ́ta náà lẹ́ni tó sùn ẹ̀rí títí ó fi wá jí ẹni tó sùn kò ní ṣeré kò sì ní ṣaburú kò sí lọ́wọ́ ara ẹ̀ mọ́ nígbà tó sùn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wà lára ní mo fún ẹ lówó yìí ó wá jí wá ní ó tó lóhùn fún mi kọ́ ó wú ìyọkàn rẹ̀ ò sí bẹ́ẹ̀ òun lálàá lẹ́nu lásán ni ìfúnyàn lówó pé mo fún ọ ní nǹkan ó fi ṣe dáadáa fún ni àwọn wá sùn lẹ́nu oorun ó wà lẹ́nu oorun tí n bá mọ̀ bẹ̀rẹ̀ ń bẹ orí ẹ̀dá nísìnyí ó wá rò pé irú nǹkan rẹ̀ wọn ò ní dájọ́ méjèèjì fún kò ní gba aládàá kò sì ní gbẹ̀ṣẹ̀ lára rẹ̀ ìtàn látara bẹ́ẹ̀ ni wípé kárí pé àwọn kìíní àtẹ̀lé ẹ̀ àṣẹ bí ó ti tọ́ àti bí ó ti yẹ mo kí púpọ̀ ustaz mi ẹ kú ìgbìyànjú ọlọ́mùbá sẹ́yìn lẹ́sàn lórí nínú àwọn àdábùl ìtìkáf àwọn irú ìṣesí tí a nídìí àwọn ẹ̀kọ́ tá a nídìí tí èèyàn fi ṣe ìtìkáf ó yẹ kí a sọ díẹ̀ nípa ẹ̀ fún ara wa nítorí ká lè wo
ká lè fi wo èyí tí ń bẹ lọ́dọ̀ wa wọ́n ní yustahabbu lil mu'takif at-tashagul bis-salati wat-tilawati wal-qur'ani wa bi dhikrillahi ta'ala wa nahwi dhalika min at-ta'ati al-mahdha ẹ̀rí wọ́n ní gbogbo ìhun àti sọ fún alẹ́ kan ni ohun tá a ṣàwò kan bẹ̀ kò sáwò ní tìkáf ohun tá a sì ní pé a máa kírun bẹ̀ lásìkò rẹ̀ a máa ṣe tìláwà al-Qur'ani bẹ̀ bákan náà a máa ṣe azkaru bẹ̀ a máa ṣàdúrà bẹ̀ a sì máa ṣe gbogbo àwọn tó jẹ mọ́ tọ́lọ́hun fẹ́ náà la máa ṣe bẹ̀ a lè máa kẹ́kọ̀ọ́ ní tìkáf a lè kẹ́kọ̀ọ́ bẹ̀ nígbà tá a fa báwọ̀ bẹ̀ pẹ̀lú àwọn tí ò já a fa ẹ̀rí tó wá rí wọn pé wọ́n ń ṣiṣẹ́ kan tí ò bá sáà mu tí ò sì bá Islam mu ó ti lè yí wọn padà wọ́n sì lè mú bí ìṣẹ́jú méjì kan pé afẹ́ kí ẹ ṣàlàyé fún wa nípa nǹkan báyìí ọ ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ nínú ìtìkáfù báyìí láì fi kò sí wàhálà bẹ́ẹ̀ bákan náà an yatajannab ma la yu'inuhu min al-aqwal wal-fi'l wal-af'al kéèyàn jìnnà sí ohun tí ọ̀kan lọ́rọ̀ wọ́n sọ̀rọ̀ wọn lọ́hùn ni àwa ká lọ dá sí ẹ̀kọ́ dáadáa kọ́ lè yìí jẹ́ fẹ́ni tó wà ní ìtìkáfù wọ́n rojọ́ tí wọ́n bẹ̀ ní fi wọ́n lẹ̀ kí wọ́n máa sọ tiwọn ìwọ̀n kan ọ́ gbọ́dọ̀ lọ dá sínú ẹ̀ kó tún máa wá pa ìtẹ̀kẹ́ fún wọn bẹ́ẹ̀ kálá wọn ò gbà wá níyàn rẹ bẹ́ẹ̀ bákan náà yajtanibu aw yujtanabu al-jidal wal-mara was-sabbab wayitani wal-fuhsh wọ́n ní ká jìnnà sí ohun tá a mọ̀ sí fanfa èdè òyédè àbí ọ̀rọ̀ adùn ayé kan àbí ọ̀rọ̀ yẹ̀yẹ́ kan ọ̀rọ̀ tá a máa fi tá a máa sọ tá a máa rẹ́rìn tá a máa dàgbà ẹ̀rín bẹ́ẹ̀ àbí ìjọ ẹ lójú kan wọ́n ní ẹja jìnnà sí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ibú ká tún máa búra wá ń bẹ̀ wọ́n ní àyíwá ní tìka ká máa bẹ ibú ká máa rojọ́ ilé ara wa awel fọ́ọ̀ṣ àbí ọ̀rọ̀ bàjẹ́ ẹ̀rọ kọ́rọ̀ káwa ní tìka ká máa sọ ó jẹ́ nǹkan tí ó dáa a gbọ́dọ̀ dojúkọ ohun tí a torí ẹ̀ lọ́bẹ̀ láti lọ ṣe ara ohun tí wọ́n kà fún wa nínú bákan náà lára àwọn àkíyèsí tí ó tún wáyé ń bẹ̀ òun náà ni pé wọ́n ní a lè ṣe itikafu jama'atan ma'an fi masjidin wahid ẹ̀rí a ti lè pọ̀ a lè jẹ́ mẹ́fà a lè jẹ́ mẹ́rin ká lọ́jọ́ ṣe itikafu ní mọ́sáàsì kan náà nínú ahóró kan náà ẹ̀rí kò bá láìfí kò sí láìfí kan bẹ́ẹ̀ o àmọ́ kákan sọ ohun tí a torí ẹ̀ lọ bẹ̀ ni wọ́n ti pé a mọ̀ lọ dá ẹgbẹ́ àròyé kalẹ̀ ń bẹ̀ a mọ̀ lọ dá ẹgbẹ́ ìtàn kalẹ̀ ń bẹ̀ torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ṣe itikafu pẹ̀lú ọ̀kanú ìyàwó gẹ́gẹ́ bí ohun tá a kà nínú ọ̀kanú àwọn ìyàwó rẹ̀ ẹ̀rí wọ́n jọ ṣe tí ṣe pé wọ́n lọ rẹjọ́ kan bẹ̀ láàkórí bẹ́ẹ̀ o ìsàn báwa ní bá fẹ́ ṣe bẹ́ẹ̀ bá láì fi a sì gbọ́dọ̀ lọ ṣe itikafu fúnfún sọ pé ká máa lọ rojọ́ ọ̀rọ̀ òru àlọ́ ká lọ́jọ́ kó ká máa pàlọ́ òru ẹ̀rí ó jẹun tí ò da àbí ká máa lọ́jọ́ ṣáì sùn bẹ̀ láìsùn tí ò ní mú àǹfààní kan dání àbí ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n wí wọ́n sọ wàlkíl wàlkál ẹ̀rí a gbọ́dọ̀ torí bẹ́ẹ̀ fi lọ ṣe itikafu àbí ohun tó tún jọ bẹ́ẹ̀ lọ kí ọlọ́run kó dákun kó ṣe àmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa lára àwọn tí ó tún kọ̀ fún wa níbi itikafu ni wọ́n ní àwọn ẹlòmíì wọ́n á máa fi iṣẹ́ pàtàkì ńlẹ̀ lọ́jọ́ kó sí itikafu ẹ̀rí wọ́n á máa fi iṣẹ́ pàtàkì ńlẹ̀ fi lọ́jọ́ kó sí itikafu mọ́tàlá lápèjúwe sí anta mudarris tó iṣẹ́ tẹ̀dírís ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nílé kéwú yín inú àwẹ̀ ẹni ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ kọ́ tó sì mọ̀ pé tóun ò bá ti ṣiṣẹ́ yẹn ẹlòmíì ò lè ṣe ìwọ gangan ló fẹ́ ṣiṣẹ́ náà wọ́n sọ pé òun fi ìdánilẹ́kọ̀ọ́ yẹn lẹ̀ wà lọ jòkó sí ìtìkáfù ẹ̀rí wọ́n ní wọ́n kọ kínní fún wa nítorí pé ó ti gbá màsùlíyà yẹn ìgbà tó ń gbá màsùlíyà náà tẹ́lẹ̀ ó sọ fún wọn pé òun fẹ́ ṣe ìtìkáfù ó sọ bẹ́ẹ̀ o ẹ̀rí májẹ̀mú ni gbogbo nǹkan máa ń lọ wọ́n ní al-muslimuna ala shurutihim orí májẹ̀mú ni àmọ́ ó ti wá sọ fún wọn tẹ́lẹ̀ ni pé tó bá dásìkò ìtìkáfù owó fiṣẹ́ yìí lẹ̀ òun lọ ṣe ìtìkáfù wọ́n á ní lọ́ọ́ mẹ́lòmíì tí ó jòkó sáyé náà tí ó máa ṣe wá tó rọ́pò rẹ̀ ó ṣe pàtàkì ìtàn ìjẹ́ sí pé bàbá ọmọ àbí ìyá ọmọ mi tí ò lẹ́lòmíì ti ń ba bójútó àwọn ọmọ rẹ̀ sì kéré tí ò sì lè kó wọn lọ sí mọ́ṣáláṣí wọ́n lánàá pé òun fẹ́ ṣe wọ́n kọ́ ọmọ sílé òun nìkan ó dá àwọn ọmọ sílẹ̀ ńlé wọ́n lóun lọ ṣe ìtìkáfù mọ́ṣáláṣí rárá o kò rí bẹ́ẹ̀ o kó bójútó àwọn ọmọ yẹn náà ó ṣe pàtàkì ju kó wá lọ sí ìtìkáfù ní mọ́ṣáláṣí yẹn lọ ìtàn àwọn iṣẹ́ kan bẹ tó jẹ́ pàtàkì èèyàn gbọ́dọ̀ dojúkọ bẹ́ẹ̀ bá ráyè ìtìkáfù náà lèyàn ò fi ṣe hasba àyè tó wà ló fẹ́ ṣọ́ wípé ǹjẹ́ mo ráyè láti ṣe nísìnyí ó gbọ́ àyè náà fúnra ara rẹ̀ tó ti di pé ìtìkáfù tó ń fẹ́ lọ ṣe yìí kò ní kó bá ṣẹ́ míì tí ń bẹ́lẹ̀
tó jẹ́ ọ̀rọ̀ yàn tó ju eléyìí lọ torí pé súnà ni a pe ìtìkáfù yìí jẹ́ àwọn mímẹ́ ti ní pé ọ̀rọ̀ yàn bẹ́ẹ̀ lọ́tọ̀ àwọn wájìbí ó wà lọ́tọ̀ a gbọ́dọ̀ fi wájìbí fi ti súnà gẹ́gẹ́ bí àwọn ẹlòmíì nígbà tí bá wọn mọ́sálásí tí wọ́n bá rí mọ́ bá ń kírun jàmá lọ wọ́n á tún dáná wọn á mọ̀ yẹn náà fìlà tí wọn mọ̀ tó sẹ́ni pé irun jàmá ni wọ́n ń kí ó yẹ kó ṣe kí ni kó bá wọn mú jàmá lẹ́ẹ̀kan náà ni kó fi náfìlà ńlẹ̀ nígbà tí wọ́n bá ti wá kírun tán bó ṣe ó máa wá ṣe kí ni o ó máa wá yan náfìlà tiẹ̀ lọ́tọ̀ ẹ̀rí gbogbo àwọn àkíyèsí yẹn ó yẹ kí a ṣe àkíyèsí ní ọ̀dọ̀ ara wa bàbá tí ìkọ́bá tún kù lọ́dọ̀ yín bẹ̀ ẹ máa tẹ̀síwájú kí a máa tẹ̀lé ara wa. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. ọba tí ó ní kí a tún gbọ́ ojúlówó àwọn ọ̀rọ̀ wọ̀nyí lọ́dọ̀ yín kọ́lọ́n jẹ́ kí a rí yín pẹ́ ẹ̀mí gígùn àláfíà ara Ọlọ́run yóò bá wa jogún ẹ̀ fún yín. Intikaf ní kúkúrú èdè ó dáa pípọ̀ kí àwa mùsùlùmí máa ní tí a máa ṣe torí anábì ò fi ṣeré anábì kàákún pípọ̀ anábì sì ṣe nígbà ayé ẹ̀ ilẹ̀kùn bẹ́ẹ̀ sì wà ń ṣiṣí fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa bọ́kùnrin bó ṣe lè ṣe bẹ́ẹ̀ náà ni obìnrin pàápàá ó lè ṣe àsìkò wa yìí ni a rí pé pípọ̀ àwọn èèyàn àwọn yìí fẹ́ ṣe mọ́ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí káwa náà ká máa ṣe nísìnyí àwọn àfáwà bẹ̀rẹ̀ pé hali yajuzu lil mar'ati an ta'takifa fil masjid fil 'ashr al-awakhir min Ramadan àti wá wà láyé náà láti ń bá àwẹ̀ bọ̀ wá lápèjúwe nínú oṣù àwẹ̀ náà láwáwà yìí ló wá kù mẹ́wàá gbẹ̀yìn níbi tá a ti rí àwọn ọkùnrin kan tán náà ni àwọn fẹ́ ṣe ìtìkáfù ǹjẹ́ ààyè gbọ́ obìnrin ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fóbìnrin náà kóhun náà mú sọ sí mọ́sáàsì pòun ṣe ìtìkáfù gbà táwọn afáfẹ́ fèsì wọ́n ní naam bẹ́ẹ̀ ni obìnrin pàápàá lè ṣe intikaf yajuzu lil mar'a an ta'takifa fil masjid fil 'ashr al-awakhir min Ramadan pé obìnrin pàápàá lè ṣe intikaf nígbàtí Ramadan bá ń kù ọjọ́ mẹ́wàá gẹ́gẹ́ bí n tá àfá mi tí wọ́n sọ tẹ́lẹ̀ ṣẹ́sì mọ́ mẹ́wàá ni anábì yìí fi ṣeré hadisi gbé wá lọ́nà pípọ̀ pé anábì yìí ti fi ọjọ́ kọjọ́ fi ṣeré ní oṣù Ramadan ṣùgbọ́n bó bá ti wá ń kù bí mẹ́wàá anábì a máa sògbànú anábì a máa dàníyàn sí tààrà pé àkókò tóun tún fẹ́ ṣiṣẹ́ pípọ̀ bẹ́ẹ̀ náà la fi rọ gbogbo ẹ̀yọ́ máa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin bá a ṣe ń báṣẹ́ Ramadan bọ̀ wáyìí ẹ má jẹ́ kí àárẹ̀ kó gba gbogbo iṣẹ́ yòókù lọ́wọ́ wa ẹ má ti jẹ́ ó rẹ̀ wá ọba mi sàtíà tó ní ká bẹ̀rẹ̀ wẹ́rẹ́ pọ̀lú bismillah gbogbo tó kù wọn wájú wa náà Ọlọ́run ó jẹ́ ó yọrí sí dáadáa àwa nù ẹni tí ó dúpẹ́ ayọ̀ pé alhamdulillah àríṣẹ́ ìṣe bó bá kù mẹ́wàá yìí gẹ́gẹ́ bí n ta ti gbọ́ ta ti mọ̀ ànábì àmọ́ múra sí ló jẹ́ lànàbì àmọ́ lọ wọ hálùwà wọ́n ti káfù fún mo gbọ́dọ̀ bẹ̀ Ọlọ́run kékeré kó ba lè jẹ́ ní tí mò ń fẹ́ gbogbo ìbéèrè òun kó lè ṣe lọ́dọ̀ Ọlọ́run làwọn náà fi ń tọrọ lọ́dọ̀ ara wa ẹ jẹ́ ká náà ká gbìyànjú ká rí pé a súnmọ́ Ọlọ́run pípọ̀ ní àwọn mẹ́wàá gbẹ̀yìn náà ká rí pé a náà ṣe intikaf àṣe póbìnrin ṣe lè ṣe bẹ́ẹ̀ náà lọkùnrin lè ṣe ẹ̀rí báyìí intikafu sunnatul rijal wan nisa ìlànà anábì ní fún ọkùnrin àti fóbìnrin pàápàá wa qad kanat ummahatul mu'minina radiyallahu anhunna àwọn àyàwó ìyá àlùbáríkà tí ń jẹ́ ìyàwó ànábì wa Muhammad ya'takifna ma'a an-nabi fi hayatihi àwọn náà kú ṣe intikaf pẹ̀lú ànábì nígbà tí wọ́n bẹ láyé tí wọ́n fa ànábì nìkan lẹ̀ wọ́n takafna ba'da wafatihi sallallahu alayhi wa sallam nígbà ànábì sì kú tó ànábì lọ jẹ́ Ọlọ́run tó rẹ̀ bí àgbàlagbà ń rè tó lọ dá Ọlọ́run rẹ̀ lóhùn tó lọ jẹ́ pé Ọlọ́run láti lọ gbẹ̀san iṣẹ́ tó ṣe láyé èèyàn ò ní kí ìtìkáfù dúró ọ̀nà àtúnrí àwọn ẹ̀yà wa ìyá àlùbáríkà nínú ìyàwó ànábì táwọn náà tún wá múra sí tí wọ́n sì tún ṣe ìtìkáfù lẹ́yìn gba ànábì wa Muhammad sí mọ́ ẹ̀rí látọ̀dọ̀ ìyàwó Aisha kọ́lọ̀mbà yọ́nú sí tí ń jẹ́ ìyàwó ànábì ó ní anna nabiyya sallallahu alaihi wasallam kana ya'takifu al-ashr al-awakhir min Ramadan hatta tawaffahu Allah ẹ̀rí lára àwọn tí ó jẹ́ ká mọ̀ pé ànábì òfin ìtìkáfù ṣeré ó ní ànábì àwọn ṣe ìtìkáfù ní mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan bí ṣe ń bá bọ̀ wá nìyẹn títí ọlọ́jọ́ fi dé bá thumma takafa azwajuhu min ba'dihi ìyá wa Aisha tó nígbà ànábì sì lọ ń kọ́ àsìtúnrí àwọn ìyá wa náà láwọn ìyàwó ànábì táwọn náà tún ṣe ìtìkáfù lẹ́yìn ìgbà tí ànábì ò sí mọ́ ẹ̀rí ló fi di pé ìtìkáfù ni àtọkùnrin àtobìnrin ìní ó bá wí
gbogbo aná la sì nípa ní ẹ̀tọ́ àti ṣe lima thabata anin nabi gẹ́gẹ́ bó ṣe rìnlẹ̀ látọ̀dọ̀ ànábì nípa ànábì ṣe àwọn ìyàwó rẹ̀ náà sì ṣe àtọ́rọ́ lọ́dọ̀ ọlọ́run yóò pọn ẹni kọ̀ọ̀kan wa kò ní fi wálẹ̀ inshallah. jazakumullahu khairan ẹ̀sùn gan ọlọ́run kó dákun ọlọ́run járe pẹ́. gẹ́gẹ́ bí àlàyé tí mo fẹ́ fi kún àwọn àlàyé tẹ̀ ṣe òun náà á sọ nípa àsìkò tí a lè bẹ̀rẹ̀ itikaf tí itikaf máa ń bẹ̀rẹ̀ ẹ̀rí wọn ni itikaf a máa bẹ̀rẹ̀ nígbà tí àwẹ̀ bá ti pé 20 bá ti pé 20 donc ó kù 20 lẹ̀ tí gbogbo ọgbọ̀n ní máa ń jẹ́ wọ́n ti pé í máa ń dín gbà mí tó bá wá dín àwọn jẹ́ sí pé mẹ́sàn-án láàfi ṣe itikaf a máa kakún pé mẹ́wàá náà ní jẹ́ nígbà tíjọ́ tí àwẹ̀ bá pé 20 yẹn àwẹ̀ ti pé 20 òru ọjọ́ táwẹ̀ ń pé 20 yẹn gangan àwẹ̀ náà fẹ́ di 21 òru ọjọ́ yẹn gangan ni itikaf bẹ̀rẹ̀ abẹ́ẹ̀kọ́ nítorí pé àwọn ẹlòmíì wọ́n sọ fún wa pé itikaf nígbà fẹ́ kí anṣamu 21 anṣamu 21 wípé anṣamu bá pé 20 ọ̀tọ̀ anṣamu bá fẹ́ di 21 òru 21 yẹn mi yẹn gangan agbọ́dọ̀ wà mọ́sáàsì itikaf òru yẹn agbọ́dọ̀ wà mọ́sáàsì àmọ́ wọ́n sọ pé wọ́n ní àárọ̀ ni ànábì ti máa ń lọ nígbà tó bá kò ní àsùbá lẹ́ẹ̀kan náà yóò sì lọ wọ mọ́sálásí then ó kò ní àsùbá ìjọ tí àwọn ń di 20 bẹ́ẹ̀ni ó kò ní àsùbá aṣámúwò máa kò ní òun máa jẹ́ mọ́kànlélógún ń jásí pé aṣámú fi ọjọ́ kan ó fi ká pé ọjọ́ kan ó fi ju òǹkà àwẹ̀ lọ kí ni ẹ̀ máa ń fẹ́ dàrú máa wọ̀nyí. kámú lápèjúwe ká sọ pé àwẹ̀ ti pé 20 ọ̀dà ní alẹ́ ti òní yìí la fẹ́ kí anṣamu mọ́kànléní 20 àpèjúwe lámúwá ogun kọ́lá wà nú ẹ̀ o ẹ̀rí amúwá lápèjúwe bẹ́ẹ̀ ó ti wá pógún mẹ́rin dáadáa ọ̀dà mọ́kànlélógún yẹn èyí wọn ní ń jásí pé a ti wà nù òru tí a máa wá òru Laylatul Qadr bẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ ìtàn wọ́n ní àárọ̀ ọjọ́ ni ànábì tí máa ń lọ sí mọ́sálásí nígbà tí wọ́n ti kásìbá tẹ́lẹ̀ kan ibẹ̀ ni ó wọlé kan náà tí ó tún jáde mọ́ ṣùgbọ́n àwọn àfáà pẹnupọ̀ lórí pé nígbà tí àwẹ̀ bá ti pé 20 tẹ́mbùsì tá ti ṣe 20 tẹ́mbùsì a fẹ́ kí anṣámú ti tamọ̀ sí mọ́kànlélógún ni àwa ó lọ wọ mọ́sálásí ẹ̀rí láàfi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fi di ọjọ́ kejì nítorí pé òru la fi máa ń ka ọjọ́ òru la fi máa ń ka ọjọ́ a ti ṣe òru náà darí òru máa ń wá ṣáájú ọ̀sán àwẹ̀ tá ń gbà ní táǹgbà nísìn ó ní iye tó jẹ́ ó ní iye tí aṣámú náà òun náà dá fi ju dáadáa bẹ́ẹ̀ ká ṣàkíyèsí ní ara rẹ̀ gbogbo àtàfẹ́ lọ sí ìtìkáfù ni kárí pé àwọ̀ ìtìkáfù nígbà tí àwẹ̀ bá di 20 tó fẹ́ di 21 ni torí pàtó bá ń pógún ni láfẹ́ kí a ń ṣámú ti 21 á ti sun ibẹ̀ mọ́jú díjọ́ kejì ẹ̀rí bó ti yẹ kí a ṣe náà ni bákan náà wọ́n ní iye òǹkà ẹ̀ntìkáfù mi ò lè ṣe wọ́n ní ó kéré jù ó lè ṣe ẹ̀ntìkáfù ìjọ kan ó lè ṣe ẹ̀ntìkáfù òru kan àmì èyí tí fi ń dáa jù fún ẹ̀ntìkáfù ni pé àárọ̀ ọjọ́ tí a fẹ́ lọ yídì ló kó ní mọ́sálásí náà tó bá ti kó mẹ́ báyìí ọmọ fi lọ yídì ni àbọ̀dé yídì ọláǹfààní àti bọ̀lọ́lé rẹ̀ òun ló fi dáa jùlọ àwọn ẹlòmíì nígbà tílẹ̀ bá ti rọ̀ níjọ́ náà tá a ti tínu táwẹ̀ tán pé ọ̀la ni ọdún o ẹlòmíì a lè jáde kó ń bẹ̀ yóò mọ̀ lọ sílé yóò àgbálẹ̀ fi lọ sí yídì tẹ́lẹ̀ yẹn ò kún tó bí ẹni tó kò ní mọ́sáàsì bí tó ṣe ti káfù ní láti bẹ̀lẹ̀ kan náà direct ìfín lọ sí yídì àtàbọ̀ yídì nísìn yóò mọ̀ kọjá lọ sí ilé ara rẹ̀ bí a ti máa ń ṣe ìtìkáfù náà ni à ń ṣe àlàyé ẹ̀ fúnra wa kí Ọlọ́run kó dákun kó gba àdúrà ẹni kọ̀ọ̀kan wa nítorí wọ́n sọ fún pé aṣọ fúnra pé àsìkò tí ó ṣe pàtàkì jù òun náà ni mẹ́wàá ti ìgbẹ̀yìn oṣù Ramadan ẹ̀rí mẹ́wàá náà ni kí ajé aṣọ́jù ká sì mú ní kúkúdù ká gbìyànjú lára rẹ̀ ká má fi àsìkò náà fi ráre a sì gbọ́ gbogbo àwọn ohun tó jẹ mọ́ ohun tí máa ń ba
tó lè ba àwọn ìtìkáfù náà jẹ́ inú àwọn nǹkan tó lè jẹ́ mọ̀ wá níhun tó lè kọ̀ fún yàn ní pé ńgbà tára rẹ̀ ò bá yá ẹ̀rí tára ò bá yá táyì sàn solúwa rẹ̀ tí ò gbádùn wọ́n dandan kọ́ ni kó lọ ṣe kíni o kó lọ ṣe ìtìkáfù kì í ṣọ̀rọ̀ yàn fún ọ àfìgbà tó bá rí pé òun lè lálàáfíà àrẹ́nà iṣẹ́ rẹ̀ tó pọ̀ jù òun lè lo oògùn kan bẹ̀ nígbà kálás ó lè lọ bẹ̀ ńgbà ni àbí o tún onírìn àjò kan tó fẹ́ ṣe lápèjì o fẹ́ ṣe sáfàr nísìnyí ló wá rí pé òun sì fẹ́ ṣe sáfàr o tó bá ti mú láníyàn pé tó bá dijọ́ báyìí ń jáde kó ti káfí mọ́ lọ sáfàr falabas ó lè lọ bíjọ́ kẹta ló fẹ́ kó o ṣe déédéé àmọ́ pé o rí pé sáfàr wà wájú tóun sáfàr tó ṣe pàtàkì tó jẹ́ nǹkan gbọ̀ngbọ̀n kan nǹkan ọ̀rọ̀ yẹn kan ní bá láì fi o lè lọ sí ìrìn àjò ẹ̀rí tó tún wá padà fi tó pé àríkà ń pé ànábì Muhammad sallam òun náà ṣe ìrìn àjò àwọn amẹ́rí ohun tó ṣe ìrìn àjò náà sí àmọ́ ìwọ náà ṣàìmọ̀ irú ohun tí ìwọ náà fẹ́ ṣe ìrìn àjò rẹ sí inú ohun tó tún lè mọ̀nà yẹn níbi pé kí èèyàn ṣe etikaf òun ni pé tábà nídìí wọ pé kúkú fún yàn lẹ́ni tó kú fún ọ nì ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ó kàn yẹn gbàgbàn ìwọ ló fẹ́ ṣe ojúṣe kan lára rẹ̀ ń bẹ̀ àbí ara èèyàn ò yá fún ọ tí ara ẹni wà lágbára ìwọlọ́sì wá ń díẹ̀ ló ń tọ́jú ẹ̀ nínú àwọn àmìyà kan ní nǹkan pàtàkì kan tó bá sí bẹ́ẹ̀ nǹkan náà yọ bàjẹ́ ìyànjú falabas ó ti ṣe kí ni o kó o bójútó nǹkan tí ó bàjẹ́ kó o bá bàjẹ́ kó o wá fi ìtìkáfù nílẹ̀ dìgbà míì tọ́lọ́hun ti fún ọ ní ìyọ̀ǹda ìhun náà ó ṣe pàtàkì ká sọ ohun tó lè jẹ́ inú ọmọ wa ni pé ohun tó jẹ ní ìtìkáfù tí ó bá sí inú tó jẹ ní ìtìkáfù kò sí lọ́wọ́ rẹ̀ ó sì rẹ́ni tó lè ràn ọ́ lọ́wọ́ ń bẹ̀ ìdàn torí pé ní ìtìkáfù ọmọ jẹ sààrì ní ìtìkáfù ó sì máa túnú bẹ̀ ó wá níyàn kan tó lè jẹ́ tó lè máa túnú fún àbí tó lè máa ṣe tó bá ti ní ìdàn ó lè gbé gbangba àta rẹ̀ bóyá ó máa rí bì kan lọ tó máa fẹnu palẹ̀ káàkiri tó sì máa fi gba àwẹ̀ rẹ̀ tó máa fi tínú àwọn nǹkan tó lè jẹ́ kí èèyàn tó lè kọ́ ìtìkáfù yàn náà ni àwọn nǹkan tí à ń kà fúnra wa yìí àbò tó wà nípò kan nínú àwùjọ láti pé ipò yìí rẹ́ lómi tó lè bá ẹ ṣe pò náà ó sì jẹ́ pò tó kàn ẹ́ gbọ̀ngbọ̀n lóòótọ́ ó kàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jù ọ́ lọ́wọ́ àmọ́ nígbà tí wọ́n gbé mọ̀sùlíyà míì lé ọ lọ́wọ́ tẹ́ gbé mọ̀sùlíyà yìí ó gbọ́dọ̀ fínlẹ̀ ẹ̀rí lápèjúwe nísìn ẹni tó wà níṣẹ́ ìjọba tó jẹ́ pólísì níṣẹ́ ìjọba nípa ó lásìkò tí wọ́n ń lò bẹ́ẹ̀ ó lóun fẹ́ lọ ṣe ìtìkáfù nípa bá lọ ṣe wọ́n bá ibi iṣẹ́ rẹ̀ jẹ́ ó yá ṣàkíyèsí ń bẹ̀ ó yá ṣàkíyèsí má fi ibi iṣẹ́ yẹn má fi sílẹ̀ kó wá lọ jòkó sí di ìtìkáfù náà pé òun lòun jẹ́ àbí ìwọ ni bẹ́ẹ̀ ní nísìn bẹ́ẹ̀ ni ọ́ igbákejì rẹ̀ ò sì lè ṣiṣẹ́ mọ̀ pé kò lè ṣe àfiwọ́ náà ìlànà ìtìkáfù kò tí ì tọ́ sí irú ẹ̀mẹ́ tó pé ipò ńlá kan ló dìmú nínú àwùjọ nígbà tó bá rí náà ìbí tó lè bá ọ ṣe tó lè rọ́pò ọ ó ṣe àkíyèsí lára àwọn nǹkan bẹ́ẹ̀ kí ọlọ́run kó dákun ọlọ́run kó ṣe amọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ṣàlékún ìdáyà wa àti ìmọ̀ wa bismillah ṣe. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah. a kí àwọn àfa wa fún àǹfààní bí etí ọlọ́run ní kí á jẹ ní àtọ̀dọ̀ wọn ọlọ́run bá ṣe àlékún àlàáfíà fún yín àtẹ̀yìn àtàwọn ọlọ́run jẹ́ abá ní ibi tó ti lérè gbogbo ẹ̀yin bàbá wa ìyá wa tí ẹ láǹfààní àti máa gbọ́ wa ọ̀rọ̀ ọlọ́run ni à ń wí fúnra wa yìí pàápàá jùlọ àlàyé nípa tá à ń pè ní itikaf gbogbo èyí ni náà á fi máa súnmọ́ ọlọ́run ìpòwọ́ sì máa fi ga sí ni lọ́dọ̀ ọlọ́run nítorí anábì ṣe wàhálà gan ẹ̀rí ó ṣe wàhálà gan ẹni tí ó ti dáa fún tí ò níbi tó kù sí ńlá nábì tòun ti bẹ́ẹ̀ bó ṣe nìyẹn wọ́n sì wá dáa níta nábì wá ní ká ṣe àwa náà a gbọ́dọ̀ gbìyànjú bí ò bá tiẹ̀ ní tó tà nábì káwa náà kí á gbìyànjú ẹ̀ ẹ̀rí oṣù yìí nísìnyí àwọn ẹni ọlọ́run wọ́n ní bí wọ́n bá wá ọlọ́run bá ní kí oṣù ààwẹ̀ ó máa kù oṣù mẹ́fà ìní wọ́n ti máa ń wọ́n wà nù bẹ ọlọ́run ni wọ́n mọ bẹ ọlọ́run wọ́n mọ sọ ọlọ́run pé ọlọ́run ò dákun dẹ́mi wá sí káwá kún ẹni tí ó sọ̀rọ̀ mọ̀dọ́nà yìí ó dé báláyé káwá kún wọn mọ aṣàdúrà bẹ́ẹ̀ wọ́n mọ bẹ ọlọ́run bẹ́ẹ̀ bóṣù náà bá tún wá dé tọ́lọ́run fún wọn gbà kàkà tí wọ́n gbà lùgbòjó wọ́n tún yí àdúrà padà ìbẹ̀ ọlọ́run ó tún fi kú pé ọlọ́run ò tó akúkú ti kí àti kírun bẹ̀ àti gbàwẹ̀ yìí tó ṣáàsì gbá dáa ń bẹ̀ nísìn ṣáàsì gbàwẹ̀ yìí dáadáa àwọn àṣìṣọ́ ń kọ́ àwọn ìwòkúwò táwọn wò ń kọ́ àwọn ìrun tán kí tó kù díẹ̀ káàtó ń kọ́ wọ́n tún á kí àdúrà mọ́lẹ̀ fa oṣù kínní oṣù kejì oṣù kẹta títí yóò tún póṣù mẹ́fà tí wọ́n fi máa bẹ ọlọ́run pọ́ ọlọ́run
àṣà ń fẹ́ kó ṣe ìbádà wa yìí ní nǹkan àtẹ́wọ́gbà náà ní àfẹ́ kó kọ́lé wa lọ́wọ́ torí di eléyìí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ jẹ́ kí a túbọ̀ máa lékún nínú iṣẹ́ olóore ṣíṣe pípọ̀ ká sì ka ìtìkáfù yìí kún gbogbo àwọn ọmọ ẹ̀yà wa náà àwọn mọ́sálásí ńláńlá bàbá rẹ̀ ní tó fẹ́ ṣe ìtìkáfù ká má dà wọ́n láàmú ká má lé wọn gbé ara ẹ̀ nílé ṣe ń bí nítorí ìlànà anábì wa Muhammad kan lè yí anábì náà sì ṣe nígbà ayé ẹ̀ àwọn ìyàwó rẹ̀ náà sì ṣe torí di eléyìí ọlọ́run yóò kọ́ ẹnì kọ̀ọ̀kan àmọ́ ṣe o ọlọ́lá haúlá wala quwwata illa billahi al-aliyyil azim. gẹ́gẹ́ bí ibi tí a ń bá rọ̀ dé ó tẹ́ pé ọ̀rọ̀ wa ti ń lọ sí ibi ọwọ́ parí. ìwà kan wá ń bẹ tí ó ṣe pàtàkì tá a fi lè lo ìtìkáfù tá a fi gbádùn ẹ̀. Masha Allah. ní àwa tí ọlọ́run bá kádàrá ẹ̀ fún. òun náà ni as-sabr. Masha Allah. as-sabr ó ṣe pàtàkì. gbogbo ọ̀nà ni ń tẹ́ dárúkọ yẹn ti wúlò fún mùsùlùmí. àwọn afá pè sọ́nà mẹ́ta sọ́bùrù mẹ́ta náà ni wọ́n pè sí ní kéèyàn ṣe sùúrù níbi as-sabru ala ta'a as-sabru ala al-ma'siyah was-sabru ala al-masa'ib. ala al-masa'ib jazakumullahu khair pé àwọn kìnìyàn ó ṣe pàtàkì kéèyàn lọ dáàmà dáadáa èyí tí a pè ní as-sabru ala ta'a èèyàn kírun ìkírun sì ta'a ló jẹ́ ìtẹ̀lé ti òfin ọlọ́run àṣẹ ọlọ́run níka kírun lásìkò kírun lásìkò ni sùúrù èèyàn fi kírun lásìkò mẹ́wọ̀n bá ní sùúrù èèyàn lè ṣẹ̀sìn dáadáa sùúrù la fi máa ń ṣẹ̀sìn irú èyí tí wọ́n lọ ṣe nísìn wọ́n ní di sùúrù as-sabru ala ta'a wọ́n ní di sùúrù lórí ìtẹ̀lé títọ́lọ́hun ẹ̀rí sùúrù láfi ṣe tìláwà láfi jókòó farabalẹ̀ ṣe tìláwà sùúrù láfi yànnà fílà sùúrù láfi ṣàdúà wọn láfi ṣe azkar gbogbo ohun tá a fẹ́ ṣe yányán abùkátà sùúrù ń bẹ látara bẹ́ẹ̀ àwa tá a fẹ́ lọ ṣe ó yẹ ká mú sùúrù dání nígbà tá a bá lọ bẹ̀ pé àyè tá ń lọ yìí àyè sùúrù ni bákan náà ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni pé as-sabru anil ma'siyah sùúrù yẹn fi máa ń yẹ kó níbi ẹ̀ṣẹ̀ lọ ní fi jòkó síbẹ̀ kó máa ń bọ̀ tábù kó máa yẹ̀ wò kó máa túbọ̀ tábù wò nígbà tó wà ní ẹ̀ǹtìkáfù ni ó jẹ́ pé wòkíwò lọ́ máa wò ń bẹ̀ bá fẹlẹ́ náà nájú títí àsìkò náà kú lọ bihaza taqtul al-waqt ìwà burúkú ni ló fi ń pa àsìkò òfin pásìkò wà lò bẹ́ẹ̀ títí tí àsìkò wa tán lóòótọ́ tó rí kankan ṣe ẹ̀ṣẹ̀ ló tún lọ dá ń bẹ̀ ìsàlẹ̀ sùúrù rẹ̀ yóò fi kó ẹ̀mí rẹ̀ kó níbi ohun tó lè mú débi ẹ̀ṣẹ̀ inú sùúrù rẹ̀ kẹta tí fúnra wa ni pé níbi àdánwò ni pé ìwọ àtàwọn kan lọ́jọ́ pàdé ń bẹ̀ tí wàá yín ò jọra wọn tí ṣe yín ò jọra wọn tí oògùn yín ò jọra wọn bóyá òun tiẹ̀ òun lóògùn kan lára tó níyàn kan lára gbà tó ti bẹ̀ lábúdà ń tàtà hamal ó gbọ́dọ̀ ní àmúmára rẹ̀ tó ní tọrọ pé ẹ̀dá tiẹ̀ bí tiẹ̀ ti wà náà nù ni o ní kórìíra rẹ̀ o ní máa jìnnà sí o ní máa sọkísọ sí àbí ẹlòmíì kò mọ gbólóhùn gbé fọdàkàtsà yóò kàn tẹ̀ sọ̀rọ̀ sí ẹni kẹsẹ̀ kó mẹ́ kí n kọjá o tó wà tàbí tí ó wà díjà tẹ́ mọ̀jà láàrin ara yín a gbọ́dọ̀ mújà lọ́wọ́ etikaf òun náà bìnrin sàjẹ́ pé a máa ṣe fanfà tí a máa sọ pé èmi lọ́ máa ṣe jù èmi mo máa ṣe jù ọ lọ ẹ̀rí a gbọ́dọ̀ ṣe ohun tí ọ wà bẹ́ẹ̀ ká gbìyànjú ká mú sùúrù dání lórí ohun tí a fẹ́ lọ ṣe níbẹ̀ èyí tó wá kó gbogbo ẹ̀jọ́ yányán ó ní pé afáàmì à ń fi àsìkò yìí bẹ̀ gbogbo àwa tí à ń gbọ́ wa níbi tó súnmọ́ àti níbi tó jìn ẹ jẹ́ á gbìyànjú ká fi ohun tá à ń pè ní ìtìkáfì ká fi kún ìjọsìn tá a ti ń ṣe ó bẹ̀rẹ̀ látòrí èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ̀rì fi ọkàn náà tí ajújù kọ́tà jọ sọ̀rọ̀ yìí ó yẹ ká fi ká ṣe kí ni ká fi ìtìkáfì fi kún àwọn ìbádà tá a ti ṣe nítorí pé kóhun náà ráyè jòkó ń bẹ̀ ó wà nù tí wọ́n fi hàn wá lọ́jọ́ gbẹ̀dẹ̀ kíámà ká lè rí káà náà lè gbalada yìí ti ká lè ṣe ká lè fọ ẹ̀jẹ̀ wa mọ́ ká lè fọ ẹ̀mí wa mọ́ ó ní gbogbo pálapàla ni káwa wà pẹ̀lú Ọlọ́run káwa dojúkọ Ọlọ́run sàn án á rí àmì gbígbàdúrà ní á rí bẹ́ẹ̀ ẹ̀rí á rí bẹ́ẹ̀ gbogbo ní tí bá ti ń ṣe tìkáfù yóò ti mọ rírì àti àǹfààní tí ń bẹ ń bẹ tí ò ní jẹ́ kí wọ́n fi ń lẹ̀ mọ́ láyéláyé kọ́lọ́n kó dákun ọlọ́mọ ṣáà kún wa lọ́wọ́ gbogbo àwọn tá a ní mọ́sáàsì náà ká sílẹ̀ kún mọ́sáàsì kalẹ̀ fún àwọn èèyàn tí wọ́n fi ṣe ìtìkáfù níbẹ̀ ká ṣàkíyèsí ká má gba àlejò míì kan tá a mọ̀ tí ó wà lóhun fẹ́ ṣe ìtìkáfù tí ó padà wá ba mọ́sáàsì àbí tí ó padà wá bàlújẹ́ àbí tí ó kó bá àwọn ọmọ tí ń bẹ ní àdúgbò ni èyí tí aríwì kọ́lọ́n mọ́sẹ̀ yìí ní àwímọ̀fẹ́ kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó jẹ́ àtúmọ̀ nípàdé ayọ̀ nígbà míì lórí prógrámù míì ọlọ́run ó sì dúró tẹni kọ̀ọ̀kan wa ọba tó sọ wa débi tí a dé yìí kó sọ àdáni padà sí ayọ̀ pẹ̀lú sàlámù ọlọ́run mọ̀bẹ́ni kọ̀ọ̀kan wa gbé ọlọ́run ní fi wá lẹ́ngbà kan ẹsẹ̀ ń gan mú kí ilẹ̀ kan sí wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu akbar.